Olúrete àjàrete o, olúrete àjàrete o, àlọ́mí àlọ́ o, oyè, àlọ́mí àlọ́ dókítà fẹ́ péde o, olúrete àjàrete o, àlọ́mí àlọ́ o, oyè, àlọ́mí àlọ́ dókítà fẹ́ péde o, olúrete àjàrete o. Ó dàgbà ó bá sójà lọ lóhun tọ́pa ní ìtàn fún un. Mo ní kí ló ní o tó fi dámọ̀ náà ọmọ tó kárí sójú. Ó lóun fàbẹ́yẹ alárùnbá síkù ọmọ tòun nígbà tó dábẹ́ ní kékeré. Níṣojú àwọn èèyàn mo bá káṣọ sókè fún ìrora láwùn báwọn lójú bá mú. Wọ́n fẹ́ máa kí ìgbé òlèlè mo ní kan fi sí ilẹ̀ kó máa lọ. Ni mo bá wọnú ilé ni mo bá. Ìbà fọlọ́run ọba mi ìdò àrí ìró àlà ọba mi àdìpọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni. Ìṣùkú ọlá màmá ni o. Oyígìrì mi ọba ìdò à. Àgbá ńlá tó ṣàyérò. Ẹgbẹ́ bí mo kó jọ nìyí. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Wájú. Adúpẹ́ òkun. Ẹjọ́ sì fẹ́ wò ó ṣubú ọlá ìyá mi. A tún ti dé sórí ètò lónìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìjọ mẹ́jọ náà la máa mẹ́tò ìwásítì bọ̀ yín. Èmi ọmọ yín Omoloju Olodumare. Mo wà nílé agodo lónìí. Pẹ̀lú Mistura ọmọ Asunramu. Ó yá bá mi gbóhùn sókè Mistura.
ẹ̀yin tèmi nílé lóko ní gbogbo ìlú kíbi tẹ́ bá wà, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú òru, ẹ kú ojúmọ́. Èmi ọmọ yín náà ni a tún ti dé sórí ètò lẹ́nìí, ètò amúlùúdùn tí gbogbo yín máa ń gbádùn ní gbogbo ọjọ́ Sunday tí a mọ̀ sí ọjọ́ àìkú. Mo tún ti dé bí mo ṣe ń dé. Èmi Mistura ọmọ Bọ́láńlé Asunramu, ọmọ ṣàṣọrí Asunramu ewu òsì, òun náà ni mo tún dé sórí ètò lẹ́nìí. Ṣé láàfíà lẹwà bẹ́mi náà ti wà ní àlàáfíà ni adúpẹ́ táwọn èèyàn wà láyọ̀ àti àlàáfíà. Ayọ̀ tá a fi wọ́n sí ní ìjẹ́jọ́ òun náà là tó bá wọn báyìí. Ṣé o mọ̀ wípé ẹni tí ọdún bá bá láyé ó yẹ kó ṣọpẹ́, ẹni tí oṣù kan bá bá láyé ó yẹ kó ṣọpẹ́, ẹni tí ọjọ́ gbogbo tó bá bá láyé ó yẹ kó ṣọpẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ti sùn tó bá ti jí ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ aláwòrán bí ni. Ṣé o mọ̀ wípé bẹ́yàn bá ti sùn lálẹ́ kò tiẹ̀ tún mọ̀ nǹkan kan mọ́. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lóru pátápátá ìjọ mọ̀ pé kò mọ̀. Kò sẹ́ni tó mọ̀ mọ́. Kò sẹ́ni tó mọ̀. Àmọ́ bó bá tún wá láǹfààní tó wá tún jí sí ìmọ́lẹ̀ alààyè lówùúrọ̀, ṣé kò wá yẹ kó ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni? Ó yẹ kó ṣọpẹ́ o, èmi ṣọpẹ́ tèmi o, ìwọ ńkọ́? Èmi náà ṣọpẹ́ tèmi, èmi náà ṣọpẹ́ tèmi. Torí ẹ̀ náà la fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè tó ṣọ́ wa. Èmi ọmọ yín Omoloju Olodumare ló dé sórí ètò lónìí bá a ti máa ń dé pẹ̀lú Mistura ọmọ Asunramu. Ìjọ ọ̀nà ti déètì òní. Ǹjẹ́ nìkan ni 30th of April? Oṣù mi ti tán o, Omoloju. Bẹ́ẹ̀ni. Èní ni 30th of April. Wow. Òní ni ọdún lọ sópin ò bàbá rere. Ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ò tọmọtọmọ. Ohun tí yóò pa wá lẹ́kùn lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere. Àwọn kan tún wá yí padà, wọ́n tún ní ọdún lọ sópin ò bàbá rere. Fìṣọ́ rẹ̀ ṣọ́ wa ò àti máa lọ mọ yó. Ká má sáré wa bẹ́ẹ̀ tírélà ò tọ̀rẹ́ táyà. Máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere. Àbúrò rẹ tí wọ́n ń kọrin tí wọ́n ń yí oríṣiríṣi orin wọn òun náà kọ́ ni. Òun ta ló tiẹ̀ pé lè na ọmọ tó máa ń yí orin àwọn kérúbù padà yẹn ni. Àbúrò rẹ Q-dot bó o bá mọ̀ Q-dot ni èèyàn mi ní. Èní ni 30 ọjọ́ nínú oṣù kẹrin ó sì tún wá jẹ́ ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù igbe tí a mọ̀ sí April. Bẹ́ẹ̀ni. Lọ́dọ̀ mi ń bì agogo 3 kọjá ìṣẹ́jú 10 lọ́dọ̀ mi, ìyẹn fún gbogbo àwọn tí aago wa tó bá jọ bára mu ní Nàìjíríà ní Europe lọ́hùn. Bẹ́ẹ̀ni. Lọ́dọ̀ rẹ lọ́hùn. Aago 9 ni, aago 9 kọjá ìṣẹ́jú 10 òun ni lọ́dọ̀ mi. Lọ́dọ̀ rẹ lọ́hùn. Àwíjà ìrí ẹmúrẹ́nu káyọ̀ bá òkúlọ̀ pariwo. Ẹmúrẹ́ bẹ́ẹ̀lì tí ìjọ òkúlọ̀ pariwo. Ẹ ò bẹ́kẹ̀ ní bímọ òjèrè ẹ máa. Ṣubú wọlá ní ìyá rẹ̀ òjèrè. Àbí kílẹ̀ wà ń pọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ń pọ́lé. Ibi ọ̀tá gbé ti wá àwọn ọ̀tọ̀ jọba pé. Ibùdó wa dàbọ̀ o, sọ̀rọ̀ gbogbo lórí aláàbà o. Èyí ó àyíké ọ̀la òyò ẹ̀sìké. Òkìkí ti mọ́. Orin Le Sikiru ní Barrister la fi wọlé yẹn. Èyí tí wọ́n pè ní òkìkí kọ́lọ̀bà mi ìdùà kó fi ọ̀run kẹ́ bàbá. Yóò rí àwọn orin kan wà tó jẹ́ wípé bọ́ ọba gbọ́ kò ṣẹ̀ṣẹ̀ tún ní ìdí kéèyàn kan ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ ṣe wáàsí fún àbí kan ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ wàásù fún ọ. Àwọn orin tó ní kìmí inú, àwọn orin tó jẹ́ tó ti ṣàlàyé bí ọjọ́ ẹ̀dá ṣe rí, tó ti ṣàlàyé bí ọjọ́ iwájú ẹ̀dá ṣe rí. Àbíkà tí mò ń sọ yìí ọ. Ó yé mi bọ̀. Lára wọn ni orin Alhaji Sikiru Ayinde Barrister wa. Late
late Alhaji Sikiru Ayinde Síkírù Barrister. Àyìndé àwọn náà ti lo dálà kọjá kọ́lọ̀ ọba àmì ìdùà kó tẹlẹ̀ fún Èèyàn rẹ̀ Mm. àmín àmín. gbogbo iṣẹ́ rere tí wọ́n ti ṣe lẹ̀ àwọn náà wà lára àwọn tí wọ́n jẹ́ kí fújì kó parẹ́ di Bẹ́ẹ̀ ni. bí a ṣe ń sọ̀rọ̀ yìí àbíbò ni. ẹ jẹ́ ń táyé òsì Àyìndé adé ọba orin. ṣubú ọlá nìyá mi ṣubú ọlá nìyá mi òde adé o ajásí ìbáwò lóyìnbó. ọmọ olóyè mẹ́ta nígboro Èkó ṣubú ọlá. olórí ẹbí ìsàlàwẹ̀ nífẹ̀ẹ́ rí ayò dé wa. ọmọ òṣòdì tó lẹ̀ pẹ́tẹ́ ló ọmọ jákàndé lè fowó ìwé ọmọ ọmọ abíbú dàgbà ìyọ̀lúwa nílé orí ìjà ara lójó ọmọ lórí. ọmọ amadékúnlé ọ̀nà kò fẹ́ oṣù bọ́lá mi ọmọ ládìbò dúró lọ́yọ̀ aláàbí owó ọmọ bá ọmọ ìyáná sùn ní ìjọba o. tó adé bá a ti ń dá àpékólókò mọ̀rọ̀kọ àpékólódò mọ̀ yẹn náà àmọ́ kẹ̀kà jáwà ó ṣe tán ná lásìkò tiwa ọmọdé ilé gbọ́ àgbàlagbà gbọ́ àlejò gbọ́ onílé gbọ́ Akíndé sórí ètò Amúlùdùn lónìí akíyín lẹ́ẹ̀kan sẹ́kù ọjọ́ ìsinmi ṣàlàáfíà lẹ́wà gbogbo ilé ń kọ́ ṣé dáadáa la bá yín kákí àwọn ìwà tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò nítorí wípé wọ́n ti wà pẹ̀lú wa kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Adélakò Ṣómùwé Afúnmikẹ́ láti ìlú Egypt lọ́hùn ẹ̀gbọ́n mi Yẹmí Ẹ̀mí Ọlá ní àtìlú Kàtà wọ́n wà pẹ̀lú mi Àkànkẹ́ Òtítọ́ Ọlá wọn lè ṣe káwọn mọ̀ darapọ̀ mọ́ wa Dimasha láti ìlú Dublin wọ́n wà pẹ̀lú wa ẹnjìnìà Ọmọlé Ọlákúnlé Michael Bóníkẹ́ Kudrat àwọn ti Egypt Sunday Adébòmí Captain wọ́n wà pẹ̀lú wa Bóníkẹ́ Kudrat Àyìndé Kàfáyàt ó darapọ̀ mọ́ wa Iléladéwà Princess Abímbọ́lá wọ́n darapọ̀ mọ́ wa Dámilọ́lá Orí Adé wọ́n darapọ̀ mọ́ wa brọ́dà mi Akínkúyè láti ìlú Canada lọ́hùn Toronto ni wọ́n wà tí wọ́n ti ń jayé wọ́n wà pẹ̀lú wa lórí ètò lónìí aṣíwájú Alhaji Ramon Lawal wọ́n wà pẹ̀lú wa kíyín fáṣetì rẹ̀ Bùkọ́lá akíyín DJ Murphy àwọn tájọ ṣètò nílé agodo lónìí nìyẹn àwọn ni amójú ẹ̀rọ wa a lè gbàgbé àwọn náà wọ́n kàn bísí lọ́wọ́ nù stúdíò ni. òde ládásán máa lò tó ń tọrọ ẹ̀jẹ̀ kí wà lóde. Adérónkẹ́ Zuliat Abdulsalam láti Dubai lọ́hùn alájà Anímọ́tàlá Ayétí Azeez ní Amsterdam lọ́hùn ni wọ́n ti darapọ̀ mọ́ wa. Káyọ̀dé Jìnnà kẹ̀kẹ́ bó ṣe ń fẹ́ aṣíwájú Alhaji Ramon Adélúọlá Yẹmí akọmọláfẹ́ Àdùkẹ́ Ọbásọ̀yìn JP ẹ ṣé ẹ káàbọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. lọ́dọ̀ rẹ lọ́wọ́ náà bá mi wo àwọn tó wà lójú òpó náà bá mi kí wọn káàbọ̀. èrò yapa yaski tó bá ń gbọ́ yapa yaski mo ní àwọn ẹ̀gbọ́n mi pàtàkì tó jẹ́ èèyàn mi gangan Yusuf Asunramu torí pé orúkọ wa la fi bẹ̀rẹ̀ ètò yìí. ó bára mu. bẹ́ẹ̀ ni Bísí Àlàbí Ibrahim Ọlálékan Bùkọ́lá Lóńgẹ́ Oyèbánjí Akíndélé Ayọ̀dèjì Olúfẹ́mi Títí Fisher ìrọ́pọ̀ jaburata Abímbọ́lá Erékọ̀yà Brigade Ìfẹ́ Louis èèyàn tèmi gangan Báyọ̀ Bankole bàbá mi Bòyó Báńkì Bọ́yà Linko Bọ́yà Linko ló sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ni Balógun Adéwálé Àkànjí ọmọ bàbá wa Barrister àwọn gan wà lórí ètò wa lénìí wọ́n rí wípé orin bàbá la fi wọlé. a fi wọlé sórí ètò. bẹ́ẹ̀ ni Lọ́lá Àìná wọ́n ní happy Sunday God bless you my sister àwọn kọ́sítúmì àwanu Ọmọlọ́lá Awófuyè wọ́n ní happy Sunday Ọlálékan Ṣóyẹ ẹ̀ṣẹ̀ mi o gbọ́n ẹ má wọrí a máa sọ tiwa lẹ́yìn ètò. Bọ́lá Ọmọlẹ́gbẹ́ tí a mi. bẹ́ẹ̀ ọba ṣe ọba ẹ̀kọ́ wọn fọ lówó. owó ni kókó wà lọ́nà gẹ̀rẹ́ mi ò lè wá kú. bóyá ṣẹ̀ṣẹ̀ Ayọ̀láyà àwọn Nollywood actor mi nìyẹn àwọn náà wà lórí ètò Dúpẹ́ B&S àwọn tèmi láti ìlú London àwọn tiwa àwọn promoter ayé nìyẹn Prince Adé kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ̀ lọ church ní Rántí Alóore Àgbámínàjà I see you Adébíyìnpé Àdùnní Ìṣọ̀lá
Dúpẹ́ bí Anesty ẹ̀sán kankan ní hello beautiful actress and presenter, happy Sunday to you guys and everyone watching. Àwa náà kí wọn. Glory. À ń kí wọn. A kí yín o, ẹ̀gbọ́n wa àǹtí wa, God bless you ma. Araba Ọládípọ̀ Ṣandíkọ̀ àwọn tèmi nìyẹn. Ayọ̀bámi Tasma Bello Adébáyọ̀ Ridwan ọmọ ọ̀gá Bello. Àwọn èèyàn jàǹkànjàǹkàn wà lórí ètò mi lénìí. A kí wọn gbogbo wọn la kí pátápátá. A kí gbogbo yín wọ́n ní keep up the good work àdégbádùn yẹn ṣe gan brother mi. Rasheed Alabi àwọn footballer wa nìyẹn. God bless you sir, God bless you always. Ọlákúnlé Sàlàkọ́ Réláyọ̀ Díẹ̀kọ́lá Rasheedat Balógun adúpẹ́ pé òkun tí ẹ bá wa wá sórí. Kí ló dé ibo ló ti lọ sí wọn wá báyìí? Mo ṣí wọn wọlé ni o wẹ́dọ̀ sá wẹ́dọ̀ mà. Kò sí wàhálà gbogbo wọn náà la kí pátápátá àlólódì ẹnìkọ̀ọ̀kan lórí ètò lónìí. Ká tó mọ fẹ́tò bọ̀ náà. ṣubú ọlọ́dún bá wù òde àgọ́ àwọn máa bẹ̀rù ayé ọlọ́dún bá wù òde àgọ́ àwọn máa bẹ̀rù ayé. Yá pàlùdà iná ká tún wo ẹni tó tún tí ò bá wa dá sétò yìí torí ó pọ́sibù káwọn náà wà lórí ètò pẹ̀lú wa náà jẹ́ kí ká mọ̀ sọ wípé bóyá torí pé àti ìrìn wọn àti ìdárúkọ wọn já ju eléyìí sí. Ṣọ́ọ́rán tí oníkan tó fẹ́ tọ́ni ń bọ̀ jù sí ìjẹ́jọ́ tí mò ń wá káàkiri. Èwo nù. Mo ti rí ń gbowó lọ́wọ́ rẹ̀. Ó yá fi sí. Wàláì ó sanwó mi. Ó yá fi sí. Sórí bó bá ọmọ wa ni màá jù sí. Fẹ́mi ò ní gbowó lọ́wọ́ rẹ̀ lórí ètò ìkòsọ́gbọ́n tó o fẹ́ rí dá torí gbogbo live video tó o ṣe gbogbo ẹ̀ ní mo rí pátápátá ibi tá ti ń ná dọ́là fún ọ. Àwọn dọ́là wo lórí tọ́ náà? Kí wọ́n máa ná $100. Èmi àti mọ̀ èmi pẹ̀lú rẹ̀ àjọ wà ń bẹ̀ ni a sì jọ ń ṣiṣẹ́ ìní o. A sì jọ ń ṣiṣẹ́ ìní o. Àwọn $100 lẹ́yìn ẹ̀. $100 wọ́n tún ná $200 odidi alápapọ̀. Ọlọ́run ọba ò iye. Tàbí wọ́n ti ṣe ni. Wọ́n ti ṣe 1,000. Bẹ́ẹ̀ ní gbowó lọ́wọ́ rẹ kò sọ́gbọ́n tó lè rí dá sí. Kó tiẹ̀ tó forí yẹn sí mo fẹ́ sọ kankan àwọn èèyàn kan bá ṣe wà lórí live on Facebook bẹ́ẹ̀ ni mo wà live on Instagram wọ́n ń gbóhùn ẹ̀ fatafata báyìí bá ti sọ yìí àwọn kan wá ń bi mí lórí Instagram yẹn wọ́n ní ètò owó leléyìí o ètò Yorùbá leléyìí tá à ń ṣe yìí ètò Amúlùdún a máa ń ṣe ní every Sunday in case tẹ́ bá mọ̀ àwọn bàbá mi àwọn ẹ̀gbọ́n mi Omoloju Olodumare òun la jọ ń ṣe ètò yìí kò kí ń ṣèmi nìkan ṣùgbọ́n èmi nìkan lẹ̀ ń darí báyìí nítorí pé orí fóònù mi lẹ ti ń wò òun náà ni mo ní kí n ṣàlàyé fáwọn tèmi ẹ ṣe mo ń gbọ́ ju orin sí kọjá káwo tó ń lọ. Yé ń bọ̀ jù sí. ìtọ́jà tó pápá àgọ́ ìtọ́jà tó pápá àgọ́ àwọn tí tọ́jà tó pápá àgọ́ òbí tẹ̀lé àjò tẹ̀ àjò tán gbogbo wọn ti ṣe gbẹdàgbọ́ gbogbo wọn ti ṣe gbẹdàgbọ́. Ẹnjìnì Alex Adéríbi gbé wọn darapọ̀ mọ́ wa Ọláyẹmí Ọlọ́ládé àrí ìkẹ́. ìtọ́jà tó pápá àgọ́ àwọn tí tọ́jà tó pápá àgọ́. Akànnì ọmọ nìyí bàbá mi mo kí yín káàbọ̀ sórí ètò Kẹ́misọ́lá Ayọ̀káàdé àwọn tiwa ní Cairo nìyẹn ìbílẹ̀ rédíò tiwantiwa ìyá àbàdàn akíwa wọn lè ṣe kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ ṣeun. Pìrìsẹ́ńtà làwọn náà wọ́n ń ṣe lágbo òṣèré àwọn ló wà ní ìbílẹ̀ rédíò tiwantiwa. Mo kí Olúwaṣeun Adéọlá ẹ káàbọ̀ sórí ètò. Mo kí màmá mi Pastor Dr. Mrs. Priscilla Asonibare láti ìlú Philippines lọ́hùn. Àwọn ni wọ́n jẹ́ màmá nínú Olúwa. Ní ìlú Philippines lọ́hùn ní gbogbo Redeem tó wà ní Philippines lọ́hùn àwọn ni wọ́n ń ṣe alákòóso rẹ̀. Ṣéun àbúrò mi mo kí ọ Amusa àtàbíọ́lá Caesar ẹ káàbọ̀ ìtàn náà ò gba ayérayé àrí ìkẹ́ tó sìn ẹ káàbọ̀ sórí ètò ọ̀pí nuga. Sacres I Nido láti ìlú Australia lọ́hùn àwọn wọn tí ìsùn wọn ti ń dúró dè wá wọn làwọn ń wò wá live and direct wọn kí Mistura. Ẹ ṣeun wọn kí yín jàre. Wọn ló kú ijó.
bẹ́ẹ̀ ni mi mọ̀ jíjó lọ ijó yìí náà ní nǹkan. lára nǹkan tó lè mú ẹ̀mí ẹ̀dá gùn láyé òun ni ijó. entertainment ni. bẹ́ẹ̀ mi ẹ̀dá bá fẹ́ gùn láyé ijó jíjó ó ń bẹ nínú rẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀rín kéèyàn mọ rẹ́rìn ń bẹ nínú rẹ̀. yé pé kéèyàn kan máa mọ wù ọ́ kójú rẹ̀ wá lè kó ibi kìíní àbó mọ́. kéèyàn dàbí ẹni tó so pa. evangelist Ayodeji kékeré Jésù wọn bẹ lórí ètò pẹ̀lú wa lónìí. ẹ ṣeun ṣó ti ẹ̀rọ ojú àwọn ẹlòmíì báyìí ló ṣe máa ń fún pọ̀ báyìí wàá máa wò pé akílódé ṣọ́pùpù sí ẹ lójú ni. ẹlòmíín sì wà tó jẹ́ wípé ìbéyìn rẹ̀ ṣe rí nìyí. ọlọ́wọ́n ọba o. ìjọba kan tó ṣẹlẹ̀ bínú bí o lè mọ̀ bínú òbí o lè mọ̀ ìmọ̀ rẹ̀rìn every time ni eléyìí. ẹ̀yìn náà ni àwọn yín ṣọṣọṣọ yín ṣaṣaṣa yín ṣiṣiṣi. ta ló ń bú. mi ò bú yàn mo kàn ń wò pé eyín ọ̀rọ̀ eyín tó sọ ẹ̀ náà ló mú mi rántí pé mo gbọ́ kinní kan tó pé. kéèyàn kan mọ̀ bú mi o kéèyàn kan mọ̀ bú mi o. tẹ́bẹ̀yìn tí ẹ ṣe rí nù ni. àjọ dálẹ̀ àjọ tùsà kéèyàn kan mọ̀ bú mi o. mọ bínú ká ní mo mọ̀ pé bẹ́yìn ẹ̀ ṣe rí ní ẹ̀mí ìrífẹ́ bu ara bú ọ o. kéèyàn kan mọ̀ bú mi o. ìmọ̀ mọ̀. ìpinnu ọkọ òun lé ẹgbẹ́ òjòkó bá lè lọ wọ́n ti bọ́jọ́ bá lè lọ òun láti ìyanu. gọ́vnà Tọ́pẹ́ Ògúnbàwò Ayọ̀bámi Ògúnkẹ́yẹdé Ajílẹ̀yẹ káàbọ̀ sórí ètò alọ́ Lálẹ́yẹ Gabriel olórí Adénìkẹ́ Olúwaníṣèkẹ́mi Ọlájírè Adéyímíká Délẹ́rù wọ́n ní hello my beautiful sister and my handsome brother Omoloju God bless you ẹ ṣé mà. ẹ mọ̀ sí. a kí wọn ṣé wọn rántí pé olórí Adéyímíká Olúwaníṣèkẹ́mi Ọlájírè kíni eléyìí tó gbẹ̀yìn lórúkọ Adéyímíká Délẹ́rù sórí orúkọ wọn orúkọ tó unique ni àwọn lórí Facebook ni àbí òye ọ tó wá rí bàbá sọ pé wọ́n fẹ́ fún àwọn tí ń wá tó wà lórí Facebook wọ́n fẹ́ fún wọn lówó tán bá ní kán wo bórúkọ ṣe gùn sí ìyá ẹ̀ ní kọ̀kọ́ gbowó wà láì àwọn ní kọ̀kọ́ gba ṣẹ́ẹ̀kì. bẹ́ẹ̀ni. ẹ̀yin watch out tí Mark Zuckerberg bí ò bá pín owó àwọn ní kọ̀kọ́ gba ṣẹ́ẹ̀kì mí ní sọ́lóyìnbó. wọ́n lè pín orúkọ wọn sí bíi mẹ́wàá wọ́n lè fún wọn ládé Yínmíká kọ́ fún wọn ní dẹrù. olórí tún wà ń bẹ̀. olórí tún wà ọlá tún wà ń bẹ̀ nínú orúkọ wọn jíire náà tún wà ń bẹ̀. ó ti wọ Facebook of record. Facebook of record. Facebook of record. jẹ́ sáré gbé sọ́dọ̀. ó yá kí àwọn tọ̀dọ̀ rẹ lọ́hùn. báwọn tèmi bá ṣe ń wọlé náà ni mò ń rí èèyàn tèmi pàtàkì all the way from ìlú Vegas àbí California lọ́hùn ni mo rí fi lọ ń jẹ́ àwọn musician wa tó gbayì the Larondo owó crown àwọn tèmi nù all the way from London Fọlákẹ́ Adélùgbà kí ló ń ṣẹlẹ̀ gangan Jaran Akin Arínlóye Adégoróyè àwọn ọmọ bá nù ẹ ṣeun Fọlákẹ́ Adélùgbà kí ló ń ṣẹlẹ̀ ní you are looking beautiful beauty yìí náà ni I'm too beauty ọmọjọ́rì rẹ̀ mọ̀ wú ọmọjọ́rì rẹ̀ mọ̀ wú gbogbo ẹ̀ lámọ̀ ojú ọ̀rọ̀ máa wù when you are fine you are fine when you are busy you are busy. olóye ìṣẹ́jú tó lò olóye wákàtí tó lò nínú studio kó tó tó abẹ̀rẹ̀ kí ni o mọ̀jẹ̀ ń tú gbogbo rẹ̀ fáwọn èèyàn o kó tó tó abẹ̀rẹ̀. iye òkan wa. díje mọ̀ fi ń bẹ pẹ̀lú wa o. iye òkan wa o ṣáà ti wá fáìn ní kókó. ẹ wo ẹ má da lóhùn gbogbo beauty tẹ́ ẹ̀ sọ ẹ mọ gbọ́ mi pákéjì ní gbogbo rẹ̀ o gbogbo rẹ̀ lárí o. bá a bá ní àǹfààní láti máa gbé before studio fún yín before program sọ pé nínú fíìmù àwọn ń ya kí náà máa ń pè é. the making bàbá ní ká ṣe the making inú studio fún yín bẹ́ẹ̀ bá rí àrà tí Mistura dákó tó bá bẹ̀rẹ̀ ètò. tẹ bá rí àrà tọmọ lójú dákó tó nípa bẹ̀rẹ̀ ètò ó lọ sí májẹ̀ sọ tí DJ Murphy sọ. jẹ́ fọ̀rọ̀ bò. ẹbí tí bá rẹ̀ síwájú lọ́pẹ́ máa ń rẹ́sì ẹbí tí bá rẹ̀ síwájú lọ́pẹ́ máa ń rẹ́sì. ara wa dùn òdìdó ẹni àwa náà máa padà. Sunday Bámigbádé wọn làwọn ń wò wá láti ìlú US lọ́hùn. àwa náà máa padà. Táyọ̀ Ògèdèǹgbé láti Dublin wọ́n ń wò wá náà. mo ṣàbí mi bẹ́ẹ̀. ṣé o sì ń kí wọn lọ lọ́dọ̀ rẹ àbí? ẹ jẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ ètò torí aago ti ń lọ DJ Murphy máa tó ná wa á tó lé wa dànù nínú stúdíò rẹ̀ sí. ó dà kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń gbòòrò náà ní àtọ̀dọ̀ rẹ?
ìwọ náà kọ́kọ́ jẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa bí launching ṣe lọ àti premier tí wọ́n ti ń ná ní dọ́là tó ń ná ní $100 to $200 odidi alápapọ̀ kọ́kọ́ sọ fáwọn èèyàn. ọ̀rọ̀ owó yẹn ló ṣàǹbí ẹnu ṣáà ni. kò sí kan mi o. ó dáa premier wa tá a ṣe movie premier wa tá a ṣe fún Àríkẹ́ Akíyanjú Balógun Ẹyinjú Elédùmarè nítorí àti gbọ́ wá sórí ètò tí wá fẹnu ara ẹ̀ ṣàlàyé pé òun fẹ́ ṣe ránpọ́ sí mayinadi ihun tó wá ránpọ́ nínú àwọn èèyàn àti sọ àti yànnàná ẹ̀ fún wọn ní Dallas wa ń bí movie premier àtàṣe ó dùn ó lárinrin ọmọ náà gan ó múra bí ìyàwó ni ló ń gbárí yẹ̀ báyìí ló ń lọ lọ́sùn ló ń lọ sùn ẹ̀yin náà ṣàmẹ́ni tẹ ní lèmi náà bá ń kó mọ́lẹ̀ mo gbé microphone sẹ́nu báyìí ni mo ń ṣe wẹ́ẹ́dán sá wẹ́ẹ́dán torí owó yìí náà ni. àbí o ìròyìn wo ló ń lọ já mi sí jáwọn èèyàn sí ìròyìn wo ló ń lọ. Olúwa ṣeun nǹkan tó ṣe dáadáa àṣe ó dẹ̀ náà ṣèyọrí alihamdulilayi. Lórí ètò wa lẹ́ni ètò amúlùdùn tí gbogbo yín mọ̀ bí ẹni mo wó èmi ò ní ṣaláì má sọ ohun tó ń lọ nílùú nítorí pé kò kí n ṣe pé mo lọ ṣèké mo lọ gbọ́wọ́ ni mo dẹ̀ fẹ́ jù fún yín gbàgà ọ̀rọ̀ pásítọ̀ kan mà ni mo rí o èmi ò ní sọ bí tó ti wá mi ò ní sọ bí tó ti wá ọ̀rọ̀ èèyàn kan ṣáà ni èèyàn ẹlẹ́ran ara wa náà ni. èèyàn àbìdú yàn yàn. èèyàn àbìdú yàn yàn ló bá mú ìyàwó ẹ̀ ló bá mọ̀bẹ ló bá gún gbà ó gún ní 76 times wọ́n máa mú sẹ́wọ̀n. 76 times. 76. bẹ́ẹ̀ ni ló fi gún ìyàwó níyàwó bá kúlẹ̀ jẹ́ bá ṣàn bólẹ̀ gbogbo ẹ̀ bá ṣe gbá lásán. Mistura ó sì wọ́n sọ̀rọ̀ bí tójú rẹ̀ ní í ṣe lẹ́jẹ́ bá ṣàn bólẹ̀ ló ti gbàlajà sọ wà ń bẹ̀ ni. gbogbo ẹ̀ la ń rí lórí social media kí ló ń ṣe. orí náà ló ti wáyé ẹ̀nà rẹ̀ bí tójú rẹ̀ ní í ṣe. ó bá ṣe ṣẹlẹ̀ gan la ṣe máa sọ ihun tó jẹ́ newscaster nu. Ọlọ́run ó dáríjì ọ́ kí náà wá ṣe fún ọkọ ìyàwó náà o. ọkọ ìyàwó wọn bá mú sẹ́wọ̀n lọ fi sí prison ibi tó ti máa tì wọ́n pamọ́ bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gọ́vnà wa nílùú Èkó gọ́vnà Bọ̀dé ló bá ṣe pé ó dá o ìwọ lọ́jọ́ kìíní àná tó pa ìyàwó rẹ o ó wá ku àsìkò tí ìdájọ́ tiẹ̀ náà pé ó wá lọ pàwọ́ náà ló bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ pé kọ́jọ́ pápádọ̀nù òun o kọ́ má pa òun o níwọ̀ tó pààyàn tó tún ní kọ́ má pa ẹ́ kí ló dé tó fi rò bẹ́ẹ̀ pé kò ní ṣẹlẹ̀ sí ẹ. yanjú the big masquerade ó ní 76 times ó ní Mistura ó ní múlẹ̀ ó ní òmúlẹ̀ yanjú the big masquerade sórí yanjú the big masquerade Délé Adéyanjú ló ń jẹ́ àwọn tèmi ní Gold FM ní àjọ wà ní Gold FM tẹ́lẹ̀ ni sórí Ìbàdàn làwọn tún ti wá ń jayé nísìnyí tán ti ń mú nǹkan jẹ níléeṣẹ́ rédíò tó wà ń bàdàn náà ni ibẹ̀ làwọn ti ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ náà làwọn náà agbalẹ̀tù ní alias wọn Délé Adéyanjú the big masquerade. ẹ ṣeun adúpẹ́ mo ti múlẹ̀ fún yín báyìí. wọ́n ní kò múlẹ̀ Adéníkẹ́ Àṣàbí Ayọ̀bí ọjọ́ wọ́n ní àfi sùúrù Sunday Bámigbádé àwọn náà àwọn rẹ̀ ní Olúwatóyìn ẹ̀sẹ̀ àwọn náà ń kí wa Adéníkẹ́ Àṣàbí Ayọ̀bí ọjọ́ àwọn náà ń kí wa ṣó wá rí nǹkan tó sọ yẹn sórí kí ló wá lè fà á tí ó dàbí pé a ti ń gbọ́rọ̀ yín lóríṣiríṣi báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bíi kí ọkọ ó gún ìyàwó rẹ̀ pa kí ìyàwó rẹ̀ kó gún ọkọ pa lóríṣiríṣi lórí ọ̀rọ̀ ìjà òṣè ìjà bí kí nìkan tó rò pé ó lè fà kí nìkan tó rò pé ó lè fà. ihun tí mo rí tó ń fà irú àwọn kan báyìí kò ju ọ̀rọ̀ domestic violence lọ. domestic violence yìí náà ni ọkọ amúyàwó àná ìyàwó amọ́kọ ààrẹ ní kinní bọ́lẹ̀ kí ló dé kí ló lè tó. lórí ètò ló mọ wá. kí ni mo sọ mo ní kinní. lórí ètò. ó jẹ́ àsọ̀rọ̀ káwọn èèyàn wá gbọ́. ọ̀rọ̀ rẹ ti fẹ́ sún mi báyìí finally. ó jẹ́ àsọ̀rọ̀ káwọn èèyàn wá gbọ́ ọmọkùnrin tó bá ti mú ìyàwó ẹ̀ tó ti. James Ademiju wọ́n ní marital abuse can lead to death as you said wọ́n ní gẹ́gẹ́ bó ṣe sọ ṣòwárí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló ń fa nǹkan tí à ń sọ yìí bá a bá ní ká mọ ìyànnà náà rẹ̀ ó lè jẹ́ pé n tá a fi ṣòdìdí ètò tò nínú àmọ́ bó bá wo arákùnrin tí ọlógún ìyàwó rẹ̀ ní kínní tí ẹ bá ṣe pé ó lọ́wọ́ ayé nú bó lè yẹn ó ṣe mú ọ̀bẹ tí ó sì mọ gún
ìyàwó rẹ̀. ìyàwó ẹ̀. tọ́ni bó ṣe ń gún kínní òní ẹ̀jẹ̀ ń jáde lóṣìṣì tí ìyàwó ọmọ jẹ̀rora tí ó mọ̀ pariwo. bóyá ó ti mu nǹkan tẹ́lẹ̀ ni òkùnsẹ́ni tó tójú rẹ̀ fi wá dábàá wọn pọ̀ bẹ́ẹ̀ mi ṣe wò ó èmi ò rò pé bóyá ojú lásán ni. bá ṣe máa ń sọ pé kò ṣojú lásán nìyẹn ṣé wọn kì í ṣe ń lo òyìnbó yìí náà ṣọ́ ń ṣe wọ́n ń lo òyìnbó ṣọ́ ń ṣe àwọn òyìnbó tó ń ṣe ni ẹlòmíì kàn ní ká nínú ni. tọ́wọ́n pé kì í ṣe gbogbo àwọn òyìnbó yẹn ló láṣà tí wọ́n tó ní ọ̀dọ̀ wa àwa láṣà gidi àwa mọ nǹkan tó tọ́ àwa mọ nǹkan tí ò tọ́. olúwa tó yẹ ṣe wọ́n ní civilization is the cause of domestic violence and divorce marriage. Civilization ọ̀làjú. olúwa tó yẹ ṣe bẹ́ẹ̀ bá lè pè wá wọlé ẹ dákun tó lọ́wọ́ nǹkan tẹ́ ẹ sọ nǹkan tó ṣe kókó ni bẹ́ẹ̀ bá lè pè wá wọlé kọ́ńgà bá wa dá sí ní kí olúwa tó nǹkan bá wa sọ nǹkan náà sọ olúwa tó yẹ ṣe nǹkan tó sọ yìí nǹkan tó jẹ́ pé ó ní kìmí nínú ni wọ́n fẹ́ sọ̀rọ̀ jáwo nọ́mbà tí wọ́n fi lè pè wá wọlé ẹ lè pè wá sórí +447555988739 ẹni tó bá ní nǹkan tí ẹ fẹ́ sọ lórí ètò yìí lórí nǹkan tá a sáré sọ yìí nǹkan tó fà á kí ni nǹkan tó ń fà á ẹ pè wá sórí +13152035498 gbogbo ẹni tó ń gbọ́ wa ní orí Sweet FM 97.5 nílùú London gbogbo yín pátápátá la kí Olúwatóyìn Jackson wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò wọ́n ní a lot of people have hidden mental issue. ó wù mí ká ẹ pè wá wọlé Olúwatóyìn SA ẹ dákun ẹ pè wá wọlé +4475598873 látọ̀dọ̀ rẹ lọ́wọ́ Mistura pé nọ́mbà rẹ síta. láti ọ̀dọ̀ mi kàn pè wá sórí +1 ẹ ṣeun. tó wá rí nǹkan tí mo wá fẹ́ yànnàná nínú ọ̀rọ̀ yìí òun ni wípé bóyá nǹkan tí ò tó nǹkan ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí ó lè ṣe nǹkan tí ò tó nǹkan àbí òye ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ní ìyàwó òun ṣe gbá ìyàwó òun ṣàwò ìyàwó òun ṣe ìyàwó òun ṣọ̀hún bóyá kò fara balẹ̀ kó tiẹ̀ jẹ́ kí arábìnrin náà kó tiẹ̀ ṣàlàyé ara rẹ̀. bẹ́ẹ̀ni. àbí òye tọ́rọ̀ fi wá di ọ̀rọ̀ ìbínú bóyá arábìnrin náà bóyá náà ò tiẹ̀ fi sùúrù náà bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ tí ọkọ sì gbà sódì. ṣùgbọ́n yóò wá tó kéèyàn para ẹ̀ kò tó kọ́ para wọn. gẹ́gẹ́ bí kan tí òun sọ fún mi lẹ́ẹ̀kan sọ pé ìwọ ló ṣòfófó ọ̀rọ̀ yìí fún mi èmi ò mọ̀ tó ní ẹnìkan ó lu ọkọ rẹ̀ lù tó gbé ojú rẹ̀ sórí Facebook ìwọ náà ló mọ̀ ń rí ìwọ ló ṣòfófó fún mi èmi ò mọ̀ ìwọ tó wọ̀ ọkọ ni. obìnrin ló lu ọkọ ẹ̀ tójú ọkọ fi wú ayé ọkọ yẹn ti bàjẹ́. ìwọ èmi ò mọ̀ bó ṣe sọ bóyá kó o padà yẹn. bọ́ksà lọkọ ẹ̀ bọ́ksà níyàwó ni bọ́ksà níyàwó ihun tèmi kàn mọ̀ ń pa kínní ni pé tí ọkọ àtìyàwó bá ti jọ wà nínú ilé tẹ́tí rí wípé ọ̀rọ̀ yín ò bá ara yín mu ìyín ò ní pé kíyàwó máa gbọ́kọ lẹ́nu pé kí ló ṣẹlẹ̀ gangan ó jáwèrè ní ó ṣí araba ní tó bá ti di gbọ́rọ̀ tí fẹ́ máa di gbọ́nmi sí omi òtó ìwọ ìyàwó rọra wọnú yàrá kó mọ́mú ẹ wọlé kó tilẹ̀kùn mọ́ra ẹ mọ́nú bẹ̀ tó bá lè jọkọ̀ ẹ̀ ló wà nulẹ̀ ìwọ rọra lọ jókòó sí sitting room kó máa wo TV bẹ́ẹ̀ títí tọ́kọ̀ ara yín máa fi balẹ̀ tí òfin ní síjà ìyàwó mi wà kò ní dáná fọ́kọ kò ní tọ́jú ọmọ kò ní ṣe nǹkan kan àfi kó máa ṣe mékọọpù kó máa jókòó ti tẹ́lì kó máa ṣe live video kíní kan we are here àwa rèé àwa aláṣẹgbá àwa aláṣàgbọ̀n ihun tó máa tún fa gbogbo wàhálà yìí nìyẹn ọkọ àwò pé ihun tí wọ́n fẹ́ fi lé ayé ẹ̀ ṣe rèé lábẹ̀rẹ̀ sí ní gbẹlẹ́ṣẹ̀ lábẹ̀rẹ̀ sí ní fún ní iṣu níkùn gbogbo oyún tó bá ní gbogbo oyún á bàjẹ́. So gbogbo àwọn nǹkan báyìí ó máa ń fa domestic violence àwọn ọkùnrin míì dẹ̀ wà náà kò ṣe ọkùnrin kò kúkú ṣọkùnrin nìkan ló ń ṣe domestic violence fóbìnrin obìnrin míì náà ń ṣe fọ́kọ. àfọwọ́fà ló máa ń fà àfọwọ́fà ni. bẹ́ẹ̀ni lóòótọ́ di oṣù òpàrọ̀ jẹ́ kí n wo nọ́mbà tí wọ́n ń pe nọ́mbà kan tí àwọn lè pè wá sí 198 ṣóun ló gbẹ̀yìn nọ́mbà náà èrò pé òun ni nọ́mbà tí wọ́n ń pè yìí o nọ́mbà tí a pè lẹ́ẹ̀kan sí òun ni +14693007129 then +442035197611 lẹ́ẹ̀kan sí +442035197611 tàbí +447555
9888739 plus 44735988739. Ó ní ẹ bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé yá gbé rẹ́kọ̀dù yìí sí náà. Èmi ò bá tọrọ fún wa, ò bá tọrọ fún wa. Èmi ò bá tọrọ fún wa, ò bá tọrọ fún wa. Ẹ má dájà mi sùkà, ẹ má dájà mi fèké, ẹ má dájà mi fèké tí o fẹ́ rò mí. Ò bá tọrọ fún wa yé o, yé. Ò bá tọrọ fún wa yé. Èmi ò bá tọrọ fún wa, ò bá tọrọ fún wa yé. Èmi ò bá tọrọ fún wa, ò bá tọrọ fún wa yé. Ẹ má dájà mi sùkà, ẹ má dájà mi fèké, ẹ má dájà mi fèké tí o fẹ́ rò mí. Ò bá tọrọ fún wa yé o, yé. Ò bá tọrọ fún wa yé. Èmi àjọ. Olùsí mi ní ìbàjọ́. Èmi àjọ. Ọ̀yá ti kọ́ ẹ̀ka ọ̀rọ̀. Olùsí mi ní ìbàjọ́. Ìfẹ́ àmì wọ́n jẹ́. Ìfẹ́ àmì wọ́n jẹ́. Lẹ́yìn kan sọ̀rọ̀ ẹ̀jọ́. Ẹ̀rọ náà yóò. Wọ́n fẹ́ pè wá wọlé sórí ètò ojú òpó náà. díje mo fẹ́ bá wa divert kọ́ọ̀lì yẹn kó wọlé sí yàrá àgọ́dọ̀ ń bì. Hello, the caller. Ìyá ó rebété. Ó dáa ní kọ́ọ̀lù kan láti ilé agodo lọ́hùn. Ẹ bá wa gbé. Ọmọ aláwáyé, ìbójú kálá kí ù ní ìṣẹ̀dá mi o. Pẹ̀lú báyìí ní ìṣẹ̀dá mi o. Àwàyé o, wá sí o. Kíní yẹn ṣe bákan torí àkókò wa Misty. Bẹ́ẹ̀ni. Nǹkan tá à ń bá bọ̀ òun kọ́ nǹkan tá à ń sọ ìyẹn kọ́ ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀. Àbáwálé ní gangan. Ìyẹn mo kàn já wọn sí ní. Ó dàbí pé sórí àkòrí tí a sọ yẹn a fi ṣe àkòrí ọjọ́ míì ni tó jẹ́ wípé a wá àsìkò tí a sọ̀rọ̀ lé lórí gidi táwọn èèyàn ó ráyè pé wọlé. Àmọ́ nǹkan tá a bá wá sórí ètò lónìí ká sáré já àwọn èèyàn wá sí kó tó di wípé ọjọ́ lọ. Táwo. Mo ń bọ̀ kó tó di pa àbẹ̀rẹ̀ náà. Honorable Edward ìjọba òní wọ́n kí wa wọ́n ní àkó ètò. Alájà Àdìmọ́tà Láìyẹ́tì Azeez
wọ́n ní adéàgádé báyọ̀ láti ìlú UK lọ́wọ́ àwọn ní aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Noble People magazine wọ́n wà pẹ̀lú wa. Dámilọ́lá orí adé wọ́n ní like my landlord now because of his wife post her picture on Facebook he started beat her saying that. àti rẹ́yìn ọ̀kan tó ń pè wọlé o. ó yá bá a hello ẹ káàsán o. ẹ káàsán o. bọ́lẹ̀ tí ń pè wá o kí lorúkọ yín o. à ń pè láti Amẹ́ríkà amẹ́ríkàdé sọ̀rọ̀ ní. ọ̀rọ̀ mọ̀kùnrin oṣù lásán àwọn ayélujára tí ọlọ́mọ yẹ ká yẹ dá sọ̀rọ̀ wa. àmín àmín ṣùgbọ́n ẹni ọlọ́run lọmọkùnrin yìí kí ló dé tó fara ẹ̀ sílẹ̀ fáyé mú. ẹni ọlọ́run ni ẹni tó bá súnmọ́ lọ́nà ni ayé máa ń kù ọlọ́mọ yẹ ká yé mu wa. àmín àmín. ẹni tó bá súnmọ́ lọ́nà ni èso wá kiri. ẹ ṣé gọ́sà ẹ ṣé gọ́sà. ọ̀rọ̀ lẹ́sọ̀ all right sir ẹ ṣé báyìí. ẹ ṣé adúpẹ́. James Ademiju wọ́n ní until both gender are paying prices for being abusive it will continue. Rọ̀nlá nìyẹn o. Like màlá ẹni tó ní láńlọ́ọ̀dù àwọn wọ́n ní ìyàwó rẹ̀ post nǹkan ó post pictures lórí Facebook ní to her extent and that the lady lost her 7 months pregnant. The case was in court. Láńlọ́ọ̀dù rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń lù lórí pé ó post pictures lórí Facebook. Bẹ́ẹ̀ ni wọ́n ní títí tí oyún oṣù méje tó fi bàjẹ́ mọ́ ọ lára wọ́n ní kéèsì náà wà nílé ẹjọ́ báyìí lónìí. Ọ̀gá Babalọ́lá mi náà táwọn darapọ̀ mọ́ wa lórí ètò Àràbà Ọládé púpọ̀ wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. Domestic abuse happens in 70% of our home due to lack of women empowerment. It's high time we empower our women. James Adéyanjú ló sọ̀rọ̀ yẹn. Kábíyèsí darapọ̀ mọ́ wa lórí ètò Ọba Saheed Ọlámilékan Ibrahim orí adé gbogbo ti Island lọ́hùn. Akínyìn kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò lọ́dọ̀ rẹ lọ́wọ́ ní àwọn kọ́mẹ̀ntì lọ́dọ̀ rẹ lọ́wọ́ àbíbáwò kó tó bá bọ́ sí akánlu agbami ètò tó tún kàn. ẹ jẹ́ ká máa bá ètò lọ mo kàn rí pé àwọn èèyàn mi náà ń darapọ̀ mọ́ wa Kúnlé Crown Délé Ògúndípẹ̀ excellent Aminat Ibrahim Ògúntóyìnbó Tọ́pẹ́ Afún Sunday ẹ káàbọ̀ sórí ètò wa. àìmọye èrò rẹpẹtẹ ló wà lọ́dọ̀ Amẹ́ríkà. wọ́n lọ wọ́n ò fẹ́ yí o. láti ìta ló wọ́n ò fẹ́ yí o. láti ìta ló wọ́n ò fẹ́ yí o. méjì ọ̀pẹ̀lú jáde o wọ́n ò fẹ́ yí o. Mo rí àtẹ̀jíṣẹ́ kan bì èyí tó gùn gan gidi tí ì ṣe kékeré Winterberry tí Tolúwa ni òye wọlé àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí kó tó di pé a kúrò lórí rẹ̀ wọ́n ń pè wá wọlé. Hello the caller. Hello. Ṣàlàáfíà lẹ́wà o. Láti ìlú Dublin àbí? Ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé mà. àyíkáda sí ètò tó ń lọ ni o. Ẹ bá wa dá sí torí a ti ń rán àwọn àtẹ̀jíṣẹ́ yín yẹn pé àwọn àtẹ̀jíṣẹ́ tó ní kìmí nínú ni ẹ fẹ́ sọ̀rọ̀. nǹkan tí mo lè bá civilization ló ń kọ́ sí domestic violence wípé láyé àtijọ́ at least mo gbọ́jú bá báwọn òbí wa ṣe ń ṣe láyé ìgbà yẹn. Ẹ̀mọ̀ ìtẹríba wà fún ọkọ adúró sí ipò ọkọ ìyàwó adúró sí ipò ìyàwó. Ṣùgbọ́n láyé ọ̀làjú ti bà so many things jẹ́. Pé ọ̀làjú ti bà nǹkan jẹ́. Ìyàwó fẹ́ ṣe bí ọkọ. Ìyàwó agbẹ́gẹ̀lẹ̀ sílẹ̀ agbésìlà dírí. Ẹ̀mọ̀ pé ọlọ́pàá méjì ò ní gbé kò lè gbé ní ọkọ̀. Inú ọkọ̀ kan náà. Ṣé àṣà ìlú òyìnbó ni ká pè ní àbí orú àṣà wo àbí kí ni? Àṣà wa láti ilẹ̀ ni wípé ọkọ á ṣèṣe ọkọ ìyàwó á ṣèṣe ìyàwó
ṣùgbọ́n ìgbà tá a ti ń tọ́jú àṣà aláṣà tá a fẹ́ sọ́pọ̀ mọ́ àṣà tiwa ó wá rí àwọn olùmọ̀ọ́lá kò jọra wọn. kò jọra wọn. kò jọra wọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àyà ń ṣe tó civilization ti wọlé so ọ̀gá méjèèjì ọlọ́run ló dá ọkùnrin nípò olórí. Olórí lọkùnrin náà dá ọkùnrin lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ olórí ṣì ni it's not about money this time around. But àwọn obìnrin for now they want to be the mother and the father at the same time. Together. Ọkùnrin mi bí tó bá dé ti gbọ́ mi ti rí ètò bí ó ṣe fún ìbálò nìyẹn domestic violence ti ń bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ṣeun àǹtí Tóyìn tí n bá máa béèrè lọ́wọ́ yín kí ni èrò ọkàn yín lórí ẹni tí ó gún ìyàwó rẹ̀ ní 76 times kí ẹ rò pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ni àbí ayé lọ́wọ́ sọ̀rọ̀ yẹn àbí inú ló bí i débẹ̀ àbótiẹ̀ bóyá tiẹ̀ ti ta nǹkan kékeré sára kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ kí lè èrò ọkàn yín kí lẹ́yìn náà gbọ́n pa ẹ̀. Nǹkan tó ní lè rò ní we can view it in so many ways ó lè jẹ́ psychological issue. Àwọn there are so many people tó yẹ pé ó ní mental issue. Schizophrenia wà ń bẹ̀, delusion wà ń bẹ̀, mood disorder wà ń bẹ̀. So many issues kì í ṣe tó bá dáṣọ lára ẹ̀ nìkan ni the right man in his own right sense kò lè dédé ní ọ̀bẹ kó dúnyàn. Ẹ̀yìn yá ti ní psychological issue. Nǹkan tí mi rẹ̀ ló wà lè sọ fún mi mọ̀ bóyá ayé àwọn náà ayé bọ̀ èmi ibi tẹ́lẹ̀ ti lè fi rẹ̀ àṣẹ béèrè oní ìmọ̀ díẹ̀ nípa psychology and being a mental health I have been on mental health nursing line so I could see I could view it in that sense. So okay. Really psychological issue. Therefore, need the proper assessment. ọ̀rọ̀ lẹ sọ psychological issue tó jẹ́ pé ó ń jà wọ̀nrẹ̀wọ̀nrẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni. Mọ̀ báwa dídí òbílíìfù pé èèyàn ní mental issue. Wọ́n máa ń bìlíìfù pé tó bá ti dá tó ti dáta nìkan lórí mental issue. There's so many psychological issues tó jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ni. Àmọ́ nǹkan tó ń bá fíra lábẹ́ aṣọ kì í ṣe kékeré. Kò ṣe kékeré. Ẹ ṣe adúpẹ́ mà adúpẹ́. Ẹ ṣeun o ẹ ṣeun ó dàbọ̀. Mistura tó ń gbọ́ mi ọ̀rọ̀ yìí ṣé kákúkú fi ṣe àkórí ọ̀rọ̀ tòní ni àbí. In fact ó ti di tèní. torí ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ní kọ́mẹ̀ntì ló ń wọlé bí tí ì ṣe kékeré káwọn ní káwọn pè wá wọlé kí wọ́n sọ èrò ọkàn wọn ń parẹ̀. lórí eléyìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àti ní àásọ tọ́pìkì tá a bá wá sórí ọ̀gbẹ́ni James Ademiju one civilization is to help man to control her temper and learn from the norm not to be abusive. Ọ̀gbẹ́ni James Ademiju tẹ́ ẹ bá lè pè wá wọlé ẹ dákun ẹ pè wá wọlé kí àwọn èèyàn wa kí wọ́n lè gbọ́ nǹkan tí ẹ ń sọ dáadáa àti pé kí ẹ ráyè ṣàlàyé nǹkan tí ẹ ń sọ dáadáa. Ọ̀gbẹ́ni James Ademiju àwọn nọ́mbà tí ẹ pè wá sí ọ̀nà lẹ́tí wò lójú ìwòran yín +44 7555 988 739 then +44 2035 197611. láti bí àtẹ̀jíṣẹ́ kan náà wà níbi tó jẹ́ pé ó tiẹ̀ wọ́n ní rárá wọ́n ní ayé ò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà nínú ọ̀rọ̀ yìí wọ́n ní most people can get that angry that they would stab a person that much nothing to with physical action. kátà sọ ni pé àwọn ẹlòmíín wọ́n lè bínú gan tó yẹ pé wọ́n lè gún ẹni yẹn. ìbínú. pé ìbínú gan lè fà á. so pé ó lè má jẹ́ pé. ó ní psychological ẹni tí àbáyé ń ṣe. wọ́n ti sọ lẹ́ẹ̀kan winterberry olúwọlé àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. ó dáa bẹ́ẹ̀ ni Fọlákẹ́ Adélùgbà náà sọ bí wọ́n ní àìní sùúrù òun ló ń fà á kí ọkọ kó máa gúnyàwó kíyàwó máa ṣèkà fọ́kọ kó di domestic violence wọn náà àìní sùúrù ni.
yanjú the big masquerade. Only it takes two to tango. Once a woman is in an abusive relationship, let her leave. It's not by force to remain there despite having children. Basically, I think the cause is wickedness on the part of the husband. Only tí obìnrin bá wà nínú orú abusive marriage báyẹn tó di wípé lílù lónìí lílù lọ́la àwọn lónìí àwọn lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ́ ó ní kó fi ilé náà kó fi sílẹ̀ àbí ó ní ìkà ní arákùnrin yẹn ó ń torí pé ó jẹ́ kà wọ́n ní torí ẹ̀ ní nǹkan tó bẹ̀rẹ̀ ni ó ṣe nǹkan tó ṣe yẹn àbí. tó mọ̀ pé ohun tó máa ń sábà ṣẹlẹ̀ jù táwọn obìnrin wa máa fi ń dúró sínú ilé ọkọ pẹ̀lú tí ọkọ wọn bá ń nà wọn àbí ìyà ń jẹ wọn bẹ̀ wọ́n máa ní pé torí ọmọ ni mi ò fẹ́ fi àwọn ọmọ mi fún yà jẹ lóòótọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ìjà tó bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó yẹn á máa wò pé àwọn ò fẹ́ fẹ́ ọmọ òun lẹ̀ òun fẹ́ ṣe kíni torí ọkọ yẹn máa lọ fẹ́ ìyàwó mi ẹni ojú mẹ́rin ojú méjì ló ń bímọ ojú bí. àwọn àdúmí wa bá wa táìpù tọ́pìkì yẹn bá wa tẹ̀ sí ojú ẹ̀. nítorí náà ó máa ń ṣẹlẹ̀ kí ọkọ àti ìyàwó jà ṣùgbọ́n tá a bá jà kò ń ṣe ìjà ká wá yọ̀ bẹ́ẹ̀ ká yọ àdá ká yọ nǹkan tíra wọn mọ́rogùn tíra tó jẹ́ pé nǹkan yẹn làwọn ọmọ yẹn gan ihun tó máa rúnú àwọn ọmọ yẹn nìyẹn láti kékeré. jásá ìgbà ìpè Mistura wọ́n pè wọlé. ó dáa. hello. Hello, yeah, this is James Adeniju. Ẹ káàbọ̀ sórí ètò bàbá. Thank you very much. That's a very interesting topic. Ẹ ṣé. Thank you, sir. Ẹ ṣé gan ni. Ẹ ṣé ibẹ̀. Àwa ní ilẹ̀ Yorùbá, ìlú òyìnbó làwa wà. A ti bẹ́ẹ̀ bíi àyè náà. Ṣé kò yé nílé? Ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀? Ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀? Ó dáa. Chicago, ó dáa. So, iṣẹ́ tí wọ́n ti ń rí báyìí nìyẹn. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó ń ṣe ló ṣe burú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa ṣe pé ó ti mú wa lára ó jẹ́ pé ìyàwó wa ti wá di mọ́tì bọ̀d tó ń sọ kọ́kọ́ káfọ́ káwọn òdì káwọn kà máa nà wọ́n iṣẹ́ ọmọdé àwọn náà lè lówó nílẹ̀dà wọn ó lè lówó lọ́wọ́ kó máa tọ́jú ìyàwó kó ń ra nǹkan kan ọmọ gàrí lásán nílé fẹ́ńlẹ̀ ó lè jókòó síbẹ̀ kó wà pa ọkùnrin lè jáde tó máa dé òun ló máa pa ìdá. ìyàwó máa bínú ìdàgbà ìyàwó ló máa lọ́kọ tó ṣẹ̀ṣẹ̀ kùsì àrí tó ń pẹ̀sọ̀ kùsì tí ò ní bínú. wọ́n ní ilẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ wa àbílẹ̀ pé o gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní kíni civilization òun lajú nìyẹn. tó bá kàn tiẹ̀ tó bá lè fẹ́ jà fún ẹ̀ wọn ló ń lajú. wọn ló ń lajú ayé ọ̀làjú. wọn ló ń lajú rè. ọ̀dẹ̀ tó bá sọ̀rọ̀ ìyàwó dáadáa ni. nínú kíní yẹn psychologically ní wọ́n máa affect ẹ̀. bẹ́ẹ̀ni. ọjọ́ kan máa jẹ́ tóun náà máa bínú fún agbẹ́rù tó máa rọ àwọn àlejò nípa ní ti school yẹn ọ̀pọ̀ pẹ̀lú fún ọmọ ọkàn tó ti fojú rí láti ṣe nígbà ìtọ́jú tó ní oṣù méjì tí wọ́n ní ọkọ̀ ọlọ́pàá ẹ̀ lọ wádìí ẹ̀ tẹ́ bá mọ ìgbà tó kọ ẹ ti ń nà kì í ṣe kékeré. kò ń sọ̀rọ̀ àná kò ń sọ̀rọ̀ ìnáwó. ó ti pẹ́ lẹ́nu ẹ̀ kò tún ṣàmúra ọkùnrin tó lówó ọkùnrin ilé tí ò ló gbọ́ wọ́n yẹn gbúdọ̀ gbọ́ bàbá rẹ̀ gbúdọ̀ gbọ́ bá ṣe máa wà níbẹ̀ tí mo rẹ̀ máa to build up. So I'm first yẹn ọkọ náà dáhùn sọ ìlúkọ̀ rẹ̀ dé bíra ìwọ náà ṣe eré ìwà lórí Facebook òun lọ́rẹ̀ lórí Facebook ìyàwó wọn gbúdọ̀ lọ́rẹ̀ ọkùnrin lórí Facebook ọ̀rẹ́ ló wádìí wọn ọ̀rẹ́ wọn obìnrin ni. obìnrin ló kún bẹ́ẹ̀. ìyàwó jẹ́ obìnrin yẹn o gbúdọ̀ lọ́rẹ̀ obìnrin. láì ṣe DJ Murphy. ọkùnrin lórí Facebook. It's a very simple thing. Ẹgbẹ́ ìlú àwọn wà ní ọba lówó bí ọmọ Nàìjíríà ló fẹ́. Ìlú àná lọ́rẹ̀ tiẹ̀ èmi náà lọ́rẹ̀ tiẹ̀. For respect for the home Olodumare. a ti mú nǹkan tá a fẹ́ mú bàbá ẹ ṣe kan gidi ká lè fẹ́ lómi láàyè káwọn náà pè wọlé ẹ ṣe kan gidi bàbá. Thank you, sir. ẹ ṣe kò sí problem kò sí problem ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́. Thank you, sir. Ọ̀làjúdé làwọn àgbà kò tẹ̀lú.
tó ọ̀gbẹ́ni James adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ pè wá wọlé lórí ètò tó bá rí àyóṣìṣẹ́ àtẹ̀jíṣẹ́ tó tiẹ̀ ń wọlé ń bì wọ́n ti bá wa tẹ̀ sí ojú ìwòran wa ń bẹ̀ ṣó o rí àwọn nǹkan kan kà lọ́dọ̀ rẹ lọ́wọ́. mi ò rí àwọn nǹkan kan bí o ṣùgbọ́n mo náwọn èèyàn tó ń wọlé sórí tó ń bá wa darapọ̀ mọ́ wa Fíkáyọ̀mí Ṣójípọ̀ ẹ kú àbọ̀ sórí ètò wa Ọláyínká Olisa wọ́n ní please what is the topic a ti bá lọ rẹpẹtẹ ó dá o tọ́pìkì wa òun náà ni wípé ǹjẹ́ ó dá kí a máa experience domestic violence kí ni ń tẹ́rí sí nǹkan tí tọ́pìkì wa ń sọ ń pa ìmọ̀. a ń sọ̀rọ̀ nípa a nípè kan látọ̀dọ̀ yín lọ́hùn àbí láti inú stúdíò lọ́hùn a nípè kan ó yẹ gbé sókè DJ Murphy. Hello. 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 Ẹ káàbọ̀ sórí ètò. Hello. 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 Hello, ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ yín. Hello, good afternoon. Good afternoon. Good afternoon. Ẹ sọ Yorùbá ẹ dákun orí ètò Yorùbá la wà. Yorùbá program la wà o. Hello. Ẹ káàsán. Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Yes. So, nǹkan tó ṣẹlẹ̀ ní pé London. Olúwa ni mí ló ń sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí. Olúwa ni mí ló ń sọ̀rọ̀. À ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. Ẹ ṣé. Ṣé rí? A lè máa pé gbogbo nǹkan láyé. A lè máa sọ pé ayé ló ń ṣèyàn. Tí wọ́n bá ń bínú. A lè sọ pé àfọwọ́fà èèyàn kan ni. Torí pé wọ́n nà wọ́n. Ẹlòmíì ti wà frustrated náà one. Ìlú tá a wà yìí a ti rí àwọn kan tí wọ́n máa jáde lọ bá girlfriend wọn ta. Girlfriend ń ta a ti wá bí wọn ní tán wọ́n á di frustration wọn á bá ìyàwó lé. Wọ́n á di frustration wọn á bá yín wọ́n fi pòrúurú ọkàn wọn á bá yín lé. Nínà ni. Ọkùnrin kan ti lọ sọ́dọ̀ girlfriend ẹ̀ dérí tó. DJ Murphy léèyàn clear dáadáa kó má lè pè sí ọ̀dọ̀ mi ń bì báyìí ẹ dákun ẹ pè wá wọlé kí nǹkan tẹ́ fi ń bá sọ̀rọ̀ yẹn kò clear dáadáa àwọn bẹ́ẹ̀ bá lè pè sí ọ̀dọ̀ wa ń bì ẹ lè pè wá sọ́dọ̀ wa ń bì ẹ ti gbọ́ ayé ìgbádùn yín dáadáa. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìbálọ́mọ. Ìbálọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun. Ló máa jẹ́ káwọn olùwà lè sọ́wọ́ wọn kan. Wọ́n á bòmí sórí ìbá tí ń kán. Ẹgbọ́n ṣé ọ̀làjú ló fà á ni wọ́n ní civilization ló fà á. Wọ́n ní kí àsáré wọlé jáde lẹ́ẹ̀méje. Ṣé o rántí nǹkan tán pè ní ìfàlọ́mọ Mistura? Kí ló pé? Ìfàlọ́mọ ṣé o rántí? Mi ò mọ̀ o ẹ̀yin ìbílẹ̀ náà lè máa sọ o. Jẹ́ kí Saheed Òṣùpá kó ṣàlàyé rẹ̀ fún ọ. Jẹ́ kó ṣàlàyé ẹ̀ fún mi. Ọ̀làjúdé làwọn ìgbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé. Dámilọ́lá wọn ni American guy can never do this. Oh, but an African man, I'm tired to hear this. Ó yá mọ̀ gbọ́. Ọmọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun. Ló máa jẹ́ káwọn olùwà lè sọ́wọ́ wọn kan. Wọ́n á bòmí sórí ìbá tí ń kán. Wọ́n á gbọ́mọ sí ẹ̀yìn ìyẹn máa kan lé. Wọ́n ní kí àsáré wọlé jáde lẹ́ẹ̀méje. Lójọ́ mọ̀kọ́ bó bá ti ìjẹta lè àṣírí máa jí. Civilization ló jágbá ìgbà ìgbà ìgbà.
ṣé o ti gbọ́ bẹ́ẹ̀? ti gbọ́. jáwá wo ní ti abala kejì tí a wà ọkọ àti ìyàwó tó jà tí ìyàwó tó gbé ojú sí orí Facebook lójú wòran tá à ń lò yìí náà ni ìjọ mọ̀ pé oríṣiríṣi ni nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ yìí gan onítọ̀hún ó dàbí pé bóòlù ṣàlàyé rẹ̀ fún mi ẹni tó gbójú ara rẹ̀ sójú Facebook ṣàlàyé ìwọ náà kúkú ló sọ fún mi ẹnu rẹ̀ náà ni mo ti gbọ́. Ó gbójú ara ẹ̀ sórí social media wípé ọkọ òun náà ń gbogbo ojú wú gbogbo ẹnu wú ṣùgbọ́n ihun tó fa ìjà yìí kò sẹ́ni tó yé ṣùgbọ́n nǹkan tẹ́mi rí sí àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ yìí ni wípé ẹlòmíì obìnrin míì ó ti mọrú ọkọ tóun fẹ́ o wípé kò kí ń gbà ní ṣùgbọ́n torí owó ló ṣe lọ fẹ́ tó kò wá kí ẹrú nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin fámìlì yẹn pé wo. dúró wọ́n pè wá wọlé já sáré gba ìpè iná. hello dikola. hello. à ń gbọ́ yín orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ káàsán. ẹ ṣe tẹ́ ẹ pè wá síbí à ń gbọ́ yín ketekete báyìí. tí ọkùnrin tó ń bínú tó ń ná ìyàwó ẹ̀ mo mọ̀ pé obìnrin máa ń ṣèwàwò. bẹ́ẹ̀ ni. mo mọ̀ pé obìnrin lè sọ̀rọ̀ tó lè jẹ́ kí ọkùnrin bínú débẹ̀. bẹ́ẹ̀ ni. mo wá sọ pé ọ̀rọ̀ tí mo fi bẹ́ẹ̀ wé náà ni kò fi bá rí wí. yóò mi ò láì láti máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí n bá fẹ́ mi kì í lẹ́nu yẹn. mo wá ní tó wá tiẹ̀ fẹ́ lu obìnrin jẹ́ kó obìnrin yẹn ti gbọ́wọ́ sókè rẹ̀ one time rí. then tó bá jẹ́ kó obìnrin yẹn ó ti rí pé ó lè pẹ́ then you can raise up your hand the second time ṣùgbọ́n tipátipá kọ́ ni kéèyàn fẹ́ra wọn. domestic parent ń ṣe nǹkan tó dáa kí máa lọ́ra yín lẹ́nìí kí máa fẹ́ra yín lọ́la ẹ lọ́ra yín tán ẹ tún bára yín ṣe kíní kan no tipátipá kọ́ wọ́n fi sáyàn. ẹlòmíì ó ti wọ́n wọn lára tí wọ́n bá ti lọ ìyàwó wọn báyìí wọn ò ní sinmi. pé ẹlòmíì ó tiẹ̀ ti di bárakú ó ti sọ ìyàwó rẹ̀ di punching bag. ẹlòmíì ó ti wá di drug fún. ṣùgbọ́n àwọn obìnrin kan náà wà tó jẹ́ pé àwọn náà gan náà fúnra wọn náà àwọn náà bíi abẹ̀sẹ̀kù bíi òjò làwọn náà fúnra wọn ìbàdàn ó lè. àwọn ló máa kọ́kọ́ fọ́kọ létí. àwọn kan náà máa kọ́kọ́ ju ìgbà tí wà ẹ rí àwọn kan ẹ rí yẹn sọ ẹ rí nǹkan sọ sí. mo ní obìnrin tó wá mú ìgbówó sókè ṣọ́ọ̀ṣì fọkùnrin no obìnrin tó wá gbówó sókè ní mo sọ mo ní ìyẹn tó bá na ọkùnrin náà ọkùnrin náà kò fi lẹ̀ ẹ̀kọ́ kan tó bá ṣe ẹ̀ṣẹ́. so nǹkan tẹ́ ẹ̀ ń sọ báyìí ni pé kókùnrin ní sùúrù kóbìnrin kọ́kọ́ gbọ́wọ́ bó bá lọ sọ pé bóbìnrin bá kọ́kọ́ gbọ́wọ́ bó bá lọ bá níbi tí ò dáa níbi tó mọ̀ Mistura níbi tó dáa bó bá yẹ lọ di nǹkan míì tẹ́ mọ̀ tó wà láàánú. gbogbo ara obìnrin níbi tí ò dáa obìnrin soft ju ọkùnrin lọ. obìnrin bẹ́ẹ̀ ni egungun méje la ní egungun mẹ́sàn-án ní. àtọ̀ kò sí ibi tó ti fẹ́ lọ ọkùnrin tó ti máa dún lọ́lọ́lọ́lọ́ báyẹn. lóòótọ́. ikú ọkùnrin nìkan ló máa ń dun ọkùnrin ikú wọn. lóòótọ́. ọkùnrin wọn dá ọkùnrin pé kó máa sọ̀rọ̀ jù. tó nǹkan tí ọkùnrin máa fi ń gbówó sókè nìyẹn. ṣùgbọ́n tí ọkùnrin bá lè walk away kókò sọ pé you know what máa fi lélẹ̀ fún ẹ lálẹ́ yìí. kíkiri àwọn àwọn àpòjù tó wáyé pé orígun obìnrin mi ẹnu bíi rẹ́gàn lọ ní báyìí. bí àwọn ti pọ̀jù wá sí. bíi bíléèdì ẹ wo ẹ ṣeun àti mú kàkà fẹ́ ẹ ṣeun pé ẹ pè wá wọlé. bẹ́ẹ̀ni. ó dàbọ̀. lọ́wọ́ gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbá gbogbo ọ̀gáṣà ìbá. ọ̀làjúdé. Kẹ́mi Sọlá kárí sẹfẹ̀ mẹ́ káàbọ̀ sórí ètò Adénìkẹ́ Àṣàbí ayọ̀ bí ọjọ́. lọ́wọ́ gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwọn gbàgbé. Olúwabùkọ́lá Adérónkẹ́ Ọláníyàn.
civilization ló jágbá gbogbo tàdá ìbá. ọládòkun ọmọlọlá òye lékè. nínú àṣà àdílé ṣáná máa ń pè kàn ó nípa. ọlágúnjú olúwa ṣeun fún mi. wọn ló túmọ̀ sí tàn bàbí mọ́ tuntun. ìyá mi sakíntọ̀mídé mọ́là olú. ìsọmọ ọkọ wọn á bòmí sórí ìròyìn bá ti wú. ó dà gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ lọ lẹ́ẹ̀kan tó ní ẹni náà ó gbé ara rẹ̀ sórí social media ẹ̀yin olówó rẹ̀ nínú àbí. èmi ò mọ̀ ṣe mọ̀ pé àwọn nǹkan míì máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé tóbìnrin yẹn ò bá torí owó fọ́kọ tọkọ yẹn bá ti di pé ó ti di wàhálà láàrin wọn tó ti bẹ̀rẹ̀ sí ní jọ jà tó ti ń jà nulẹ̀ ọkùnrin mi ó dìgbà tó yí ó bá na ìyàwó ẹ̀ tán kó tiẹ̀ tó lè bá ṣe nǹkan kan lórí bẹ́ẹ̀dì ǹjẹ́ wọ́n túmọ̀ yẹn. kí wá níbo la tún fẹ́ kà yẹn sí. domestic violence náà ni ìyàwó yìí náà dẹ̀ tún ṣí rẹ̀ lẹ̀ báyà tún ṣe. obìnrin náà sì wá gbé ara rẹ̀ lẹ̀. lẹ́yìn tó bá pọ́ǹchì ẹ̀ tán. tó ti kọ́kọ́ lù ú pẹ̀lú ẹ̀ṣẹ̀ lóṣìṣì tán. bẹ́ẹ̀ ni a ṣe é. nǹkan bẹ lábẹ́ ọ̀run. àwọn kan sọ nǹkan ń bí lórí Instagram wọ́n ní pé what if the man wants to go out of the house to avoid problems and the woman lock the door and throw away the key. àgbàdo yìí ti wo fíìmù gan-an ó dàbí yẹn máa ṣẹlẹ̀. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni Sam Mary lọ sọ bẹ́ẹ̀ àwọn obìnrin míì alágídí ni wọ́n wá lágbára àti ìjà o níṣẹ́ láti máa ṣe báyìí pé wọ́n máa pa mí lẹ́nu ní mi nígbà ó máa pa mí ní gbogbo tó bá fẹ́ ṣe ni kò ṣe lẹ́nìí wàá pa mí wàá pa ọmọ ẹ. mọ gbọ́ ìgbà tẹ́yìn náà wà lágídí tẹ́ẹ̀ lágbára àti ìjà kí ló tẹ́yìn náà wà. alágídí. lágídí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ náà la fi ń ṣe ètò yìí pé ká máa correct ara wa sùúrù ni ọba ìwà. sùúrù ni bàbá ìwà. marriage ìsùúrù ni. fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa lórí rédíò jẹ́ kí wọ́n pè ọ́ wọlé ibo ni kán pè ọ́ sí pé nọ́mbà ọ̀dọ̀ rẹ lẹ́ẹ̀kan sí. àwọn tó bá fẹ́ pè mí wọlé ń bí kọ́ pè sí orí +1 469 30 7129 orí My Sweet FM láti ń pè láti ń ṣe ètò yìí torí àwọn kan béèrè lórí social media Instagram pé what frequency is this orí My Sweet FM you can download 97.5. You can download www.mysweetfm97.5. wọ́n lè download Android náà. bẹ́ẹ̀ni ẹ download ẹ sórí Android. ṣàlàyé fún wọn dáadáa bí wọ́n ṣe lè download bí wọ́n ṣe lè get My Sweet FM. ó dà tí ẹ bá máa get My Sweet FM ẹ download ẹ sórí Android www.mysweetfm ẹ máa get gbogbo abàṣẹ sọ̀rọ̀ yìí fatafata ló máa dún jáde ju báyìí gan lọ. tó bá jẹ́ pé ẹ fẹ́ máa wò wá lórí Facebook Instagram náà ni gbogbo àwọn pages wa ta sílẹ̀ yìí gbogbo ẹ̀ náà lè ti máa wò wá láti máa gbọ́ nǹkan tá à ń sọ but 97.5 FM ló wà ní ìlú UK. Àríkẹ́ Akíyanjú pàdé mi wọ́n ti jí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. wọ́n ti jí. gbogbo dọ́là tá a sọ gbogbo kìíní yẹn kan bá mú ti tèmi màá gbà. ó dà. Babalọ́lá Adélọ́lá Oyinlọ́lá àwọn ń gbọ́ wa láti Georgia ni wọ́n ti ń gbọ́ wa lọ́hùn. ẹ ṣeun ṣeun nǹkan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni ọ̀rọ̀ ọkọ àti ìyàwó yìí náà ó lórí nǹkan tí mo tiẹ̀ tún mọ̀ ń jù náà tí mo fẹ́ tí màá fẹ́ jù sórí ètò náà àmọ́ ká mọ̀ bá. ṣé orin tó ní sùúrù nínú ni àbẹ̀wò. ọ̀fẹ́ mọ̀. mo fẹ́ mọ̀. gbọ́mọ̀ sí ìbẹ̀rẹ̀ fún ìyẹn máa kan ní wọ́n ní kí ìyá sáré wọlé jáde lẹ́ẹ̀mejì tó jọmọ̀ kọ́ bó bá sì ìjẹta lè àṣírí máa fi civilization ló jágbá ìṣòkò tàdá yẹn. Wandikali all the way from California ṣe láfíà lè wà o. Wandikali all the way from California ṣàlàfíà lè wà o mo rí yín o Come Media kí ló ń ṣẹlẹ̀ gangan. jẹ́ kí n pe nọ́mbà tí àwọn yóò fi pè wá wọlé fáwọn tí wọ́n ń gbọ́ wa lórí rédíò kí n pè lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ni. +44 2035 197611 +44 2035 197611 then +44 7555 988 739 lẹ́ẹ̀kan sí +44 7555 988 739. ọ̀rọ̀ ọlọ́kọláya náà ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kí ọlọ́run ọba mi èdùà kó wa yọ ńbẹ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀
àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ báyìí kí ọkọ mọ lu ìyàwó kí ìyàwó mọ lu ọkọ ọ̀tọ̀lọ́tọ̀ ló ti di èrò ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ kan tá à ń sọ yìí ọ̀tọ̀lọ́tọ̀ ló sì ti di èrò ọ̀run àrèmọ́bọ̀ lórí nǹkan tí à ń sọ yìí. Kí ni èmi tẹ̀ fẹ́ rọ àwọn èèyàn wa gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí bó ṣe wà important sí báwọn ọ̀rọ̀ tá à ń sọ ṣe wà important sí kí wọ́n jọ kọ́ bá wa share ẹ̀ lọ́dọ̀ mi ń bí àwọn èèyàn tó ti share kíní wa tá à ń ṣe yìí kò ju ẹyọ kan lọ tó bá dẹ̀ jẹ́ tí o ní kíní ni ẹ bá wa share ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí àwọn èèyàn tó kù káwọn náà kí wọ́n gbọ́ nínú àwọn nǹkan tá à ń sọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ti wà lórí Facebook ẹ bá wa share. so ó dúró bí kíbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ bá wa share sí orí wọ́ọ̀lù yìí kẹwù káwọn tí ẹlòmíì àwọn tí wọn ní àǹfààní láti máa rí wa káwọn náà tún lè gbọ́. Ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa Ọlọ́run ọba mi ìgbà ló lè tó. ẹ pè wá wọlé sórí ètò láti dá sí ìṣẹ́jú díẹ̀ péré ti la ní lórí ètò. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. Ojú Olúwa ló lè tó. Rashida Sulaiman mo kí yín Ọlálẹ́kan Abidin Bido Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. Ojú Olúwa ló lè tó. ṣé o tiẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ Mistura mo kún gbọ́. torí bí ọkọ bó bá lè ní sùúrù bí aya bó bá lè ní sùúrù ẹnìkan láti jẹ ewúrẹ́ ẹnìkan láti jágùntàn èdè àìyedè kò lè ṣe kó mọ̀ ṣẹlẹ̀ àbí òye ọ èdè àìyedè ò lè ṣe kó mọ̀ ṣẹlẹ̀ àmọ́ bíjà bá ṣẹlẹ̀ náà àparí rẹ̀ náà ni bọ́kọ bá ní sùúrù báyà bá ní sùúrù kò ní sí ọ̀rọ̀ wípé ó ń débi ọ̀rọ̀ ikú láǹlú rẹ nípa ṣé o tiẹ̀ rí àwọn oúnjẹ tá à ń jẹ láyé ìsìn kì í ṣe àwọn oúnjẹ tó jẹ́ pé àwọn ìyá wa máa ń jẹ láyé àtijọ́ tó jẹ́ pé wọ́n ní okun wọn ní agbára gidi àwọn ìyá wa máa ń jẹ yán wọ́n máa ń jẹ àmàlà jẹ ẹ̀bà yẹn mélòó ló ń jẹ àmàlà tó ń jẹ ẹ̀bà níbi tó wà ìgbà ogan ti rí yán jẹ gbẹ̀yìn níbi tó wà lọ́hùn. mo ṣáà ń jẹ poundo yam. bókùnrin kan bá wá ṣe báyìí tó wá gbà bóyáwó rẹ̀ kàn ṣèṣì bá ojú rẹ̀ bọ́tà olúwa rẹ̀ bá lọlẹ̀ bó bá gbàbẹ̀ lọ́yìn tá à ń sọ náà kọ́ làwọn sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láwùjọ ṣó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe tí wọ́n dìídì fẹ́ ẹlòmíà lòun míìnì ẹ̀gbọ́n fẹ́ pàyàwó èèyàn ò lè míìnì ẹ̀gbọ́n fẹ́ pà àmọ́ torí àìṣe sùúrù náà ni. bẹ́ẹ̀ni. aya mi a ní kì í ṣe wípé nǹkan tóun fẹ́ ṣe ni ọ̀pọ̀lọpọ̀ lórí wípé ìkan ṣẹlẹ̀ ní Ìbàdàn jọ òní wọ́n ní sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọkọ ó fún arábìnrin míì ní lóyún ń ta nǹkan tó ṣẹlẹ̀ ní nígbà tí wọ́n sì bẹ ọmúyàwó wọn bẹ ìyàwó pé kó mọ̀ bínú kó fara mọ́ ó sì lóun ti gbọ́ ọwọ́ àmọ̀kan tó wá ṣe lóru ṣe ló jẹ́ kọ́kọ́ rẹ̀ sùn lóru tó lọ rè mú ọ̀bẹ níbi tó gun pa sínú àbí òye ọ tó ga tó wá rí pé à ń láti ṣe sùúrù náà ni oríṣiríṣi là ń gbọ́ káàkiri ẹ pè wá wọlé bá fẹ́ dá ṣètò náà kéde nǹkan tí ó máa ń fà ìjà láàrin lọ́kọ-láya èyí tí ó lè fa pé kí ẹ̀mí ẹnìkan kó lọ nínú àwọn méjèèjì ẹ wo orú eléyìí tí ó ṣẹlẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ta ní ọkọ ó gúnyàwó rẹ̀ pa ní 76 times ẹ ń bá pààyàn ó di dandan náà káwọn náà pa. bẹ́ẹ̀ni. wọ́n wá fẹ́ dájọ́ ọkú fún sìn pé kò náà kọ́ lọ rè báyàwó rẹ̀ níbi tó rán lọ. ó wá di pé bọ́lọ̀ náà ṣe rí kọ́nà bá àmì ètò àkóṣàánú wa ni. àmì o. Kókó jáde lọ́rọ̀ ìlera ilé. Kíkálukú ṣe kí ẹ lọ́tọ̀ ló yẹ.
kì í sani àdé ní kókó jábìlì lọ̀rọ̀ ilé ayé. ọ̀rọ̀ ìfẹ́ lè kú ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú gbogbo lọ. àǹtí tó pè wá wọlé lẹ́ẹ̀kan àwọn ní do you even know that some women cannot be turned on for intercourse lest they are beaten. ó ní láìṣe wípé wọ́n lù wọ́n láìṣe pé wọ́n ṣe kínní wọ́n ní this don't insult their men in this case it's an arrangement just to add to what I said. ṣe àwọn kan tó máa ń gbà wípé arrangement ní láàrin ara wọn àbíwò ni. èmi ti rí kan rí tó jẹ́ pé ọkọ àti ìyàwó ọ máa so ọwọ́ ìyàwó pẹ̀lú kí ló ti ń pe kíní ọkọ ẹ̀mú handcuff wọ́n á so mọ́ bẹ́ẹ̀dì báyìí òun ló máa ní kó fi báwọn láṣepọ̀ lórí bẹ́ẹ̀dì á so ẹsẹ̀ sókè báyìí kí ni ìdúró. ẹni bọ́bá wa náà bójú rẹ̀ bá wú lóríṣiríṣi ẹni bọ́bá wa náà tójú rẹ̀ wú lóríṣiríṣi. ọkọ ẹ̀ náà ló máa bá jóra. bọ́bá wa ṣe orú nǹkan bẹ́ẹ̀ fódìdí ọ̀sẹ̀ kan tó sì jẹ́wọ́ tó sì wáyé lójoojúmọ́ fódìdí ọ̀sẹ̀ kan bóòdó wàá ṣe rí. ọkọ ẹ̀ náà là bá jóra. àti wípé sórí nǹkan tó wá ṣẹlẹ̀ wọ́n ní béèyàn bá jẹ́ gbajúmọ̀ yàwó bí a ṣe sọ̀rọ̀ yìí kọ́mọ̀dé wípé a ṣe àwọn tí ó yẹ ká ṣe. bẹ́ẹ̀ni. wọ́n ní béèyàn bá jẹ́ gbajúmọ̀ òṣèré orí ìtàgé sọ̀rọ̀sọ̀rọ̀ olórin àti àwọn iṣẹ́ tó jẹ́ wípé ó jẹ́ gbajúmọ̀ iṣẹ́ ayé tó múni gbajúmọ̀ wọ́n ní àwọn kan wọ́n lóru àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń wọ́ káàkiri láti fi ṣe aya àbí láti fi ṣe ọkọ kì í ṣe pé wọ́n mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n torí pé wọ́n rí wọn lórí ìtàgé àbí wọ́n rí wọn lórí ẹ̀rọ móhùnmáwòrán lóríṣiríṣi ni wọ́n ṣe fẹ́ wọ́n ṣaya. bọ́rọ̀ ọ̀hún bó bá wá délé méjì wá délé láyà wọ́n di wípé nǹkan tí wọ́n ń ṣe yìí kì í ṣe nǹkan tí wọ́n lè gbà ìjọba pé ara nǹkan tá à ń sọ yìí náà ara nǹkan tó lè fà náà ni. bẹ́ẹ̀ni. àbí kí ló ní mo ti wí. bẹ́ẹ̀ni ó lè fà á ọ̀pọ̀ èèyàn ló máa róbìnrin nínú fíìmù wọn ni ọmọ yẹn ó sunkún dáadáa nínú fíìmù máa ń láìkí ẹ gbé wọlé tán ìwà yóò wà ní bára yín mu nítorí pé ẹ kọ́ọ̀tì ẹ ní relationship ẹ ní friendship if you have to be in a marriage you need to be friends ẹ ní láti jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ wípé nǹkan yín ọ̀rọ̀ yín ti jọra yín ọ̀rọ̀ yín ìwà yín ti bára yín mu gbogbo wa náà ìdílé oríṣiríṣi láti wá we need to be able to tolerate ourselves before we go into the marriage nǹkan tó bá wá mú wọn tá wá lọ sínú marriage yẹn a gbọ́dọ̀ farabalẹ̀ sí díẹ̀ kò ń ṣe pé bó lówó kó tó fẹ́ mi ó tọ́jú mi ó ṣe kinní kan kò wá padà tọ́jú mi mọ́ torí ẹ̀ wá fẹ́ lọ máa fi ṣe ṣìnà wá jẹ́ ọkùnrin yẹn wá di ẹni tí ò mọ̀ ṣe mọ́ lójú ẹ̀ ìjà máa bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ sí nínú ẹ bẹ̀rẹ̀ sí ní bímọ gbogbo ohun tí ẹ̀ ń ṣe yìí làwọn ọmọ ń rí. bẹ́ẹ̀ni. in fact mo ti fi ṣe múfì kan rí tó ń pè ní ìgbà ìṣòro ó wà lórí YouTube ìgbà ìṣòro ìyàwó yẹn èmi ò mọ̀ bóyá èmi ni mo ṣe ìyàwó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèrànù pẹ̀lú ọkọ a máa bọ́kọ a máa sọ pé ṣé o mọ nǹkan kan ṣe lórí bẹ́ẹ̀dì ni gbogbo ẹ̀ náà ló ti dẹ̀ lẹ́yìn òkùnkùn mọ̀ kankan òkùnkùn lówó o ti náà gbowó mi tán èmi mò ń bọ́ mọ́ ìmọ̀ wíwárà kọkùnrin yìí tó di pé kò níṣẹ́ lọ́wọ́ ìwọ náà àtọmọ ló ń fowó ìtọ́ òun náà ló ń bọ̀ kí ló dé tí ìwọ náà ò lè ṣe àfọwọ́fà ni. ó dà jẹ́ ju ilé ìsókè náà. ẹ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú gbogbo lọ. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe lórí ètò afẹ́mọ́ dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni torí wípé àròjọ múso lókùn ibi tá à ń lọ kò jìnnà àmọ́ àwọn ibi tá a yà náà ló pọ̀ jẹ́jẹ́ ṣe yìí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò winter berry tolúwa ni oyèwọlé ó ní absolutely you need to be friends before you can best get married one to another and if one stays for the money they would live for the money when it is gone. Adapẹ́ nǹkan tí wọ́n ń sọ ni pé ẹ ní láti jẹ́ ọ̀rẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kó tó di pé ẹ fẹ́ra yín tó bá jẹ́ wípé owó ni wọ́n ṣe fẹ́ra wọn ń bówó bá lọ tán a jẹ́ wípé ìfẹ́ náà ti lọ náà nìkan tí wọ́n ń gbìyànjú láti sọ fún wa náà ni ẹ̀yin tẹ́ tó wá sórí ètò lónìí adúpẹ́ òkú
ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti pè wọlé a kí yín náà ẹ lè gbìyànjú a ní ìṣẹ́jú 5 sí 10 láti lọ lórí ètò. ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ ṣá prógráàmù a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin tẹ́ ń wò wá tó jẹ́ pé ẹ ṣí a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin tẹ́ ẹ kọ́mẹ́ǹtì rárá náà a dúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ ẹ tilẹ̀ ń wò wá tó jẹ́ pé kò tiẹ̀ sí láìkì kò sí nǹkan kan àmọ́ ẹ ṣáà jẹ́ silent watcher bẹ́ẹ̀. àmọ́ bẹ́yìn ṣe ń wò wá làwa ń rí ń bì torí ẹ̀rọ táwa ń lò ń bì ẹ̀rọ gbàǹkọ̀gbìn nínú stúdíò tiwa ń bì. bẹ́ẹ̀ni. a dárúkọ yín torí wípé ẹ̀ ń wò wá ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kọ́mẹ́ǹtì ẹ̀ láìkì bẹ́ẹ̀ ni ẹ̀ ṣí àmọ́ àárí yín afẹ́kàtà àárí yín. we see you with our korokoro eyes. ṣùgbọ́n àní dárúkọ yín. Túndé Fúnkẹ́ ẹ̀gbọ́n mi ni mo máa dárúkọ ẹ̀ ó ń wò wá báyìí with my korokoro eyes. Team somebody brigade I see you with my korokoro eyes. Àwọn team somebody tèmi nìyẹn yín carry them Swahili. Ọláyínká Olúmídé fádáhùn sí àríyìn rẹ̀yìn àwọn kí wa láti ìlú kàtà àríkẹ́ akíyanjú balógun wọ́n ní Lord we have mercy how much of marriage vices can we correct in society instead it deteriorates the more. Òyìnbó ṣe wá pọ̀ tó yìí. Ó yà mí lẹ́nu àwọn èbó tí ó yẹ kán dàlẹ̀ nínú sórí arábìnrin tí ń jẹ́ Gàfúrù yìí ọ̀rọ̀ rẹ̀ mọ́. ó fẹ́ dà fún wa rúnu stúdíò wa ni. sórí nígbà tí ó kọ́kọ́ gbé fíìmù kan jáde tó pè ní rumpus in kidney in my kidney in my in art sórí Ọlọ́run ló ní káwa náà gba ọ̀nà iléèwé díẹ̀ kọjá. ó fẹ́ rọ́ǹpù orí àwọn èèyàn pọ̀ ni. gbogbo eyín wa ni ìbá ká pátápátá nígbà tá a tún wá béèrè tó dáa kí wá tún ní àdàpé rẹ̀ ní Yorùbá tó rẹ̀ ń bá pòwe nílé àná òun náà ni yóò tú ló bá tún ní dàfúnrú ni kí wá ní ìtumọ̀ dàfúrú bóò ló ṣe jẹ́ bóò ló ṣe jẹ́ nígbà tí ó tún ṣe ní ìsìn ó tún da òyìnbó lọ rẹpẹtẹ lẹ̀ lórí àmọ́ kò sí wàhálà gbúrú ẹ̀ náà láàtúmọ̀ rẹ̀. in fact sórí ọ̀rọ̀ tá program ta sọ lórí program ọ̀rọ̀ ta sọ lórí program alẹ́ ni ó ń dà fún rú ni ọkọ ń dà fún aya rú aya ń dà fún ọkọ rú gbogbo nǹkan báyìí ó ń dà fún ẹbí rú ó wá fẹ́ wá máa dà fún èmi àtọmọlójú rú nígbà tá a wá sórí ètò ta bẹ̀rẹ̀ sí ní yànnàná ẹ̀ ó tún wá fẹ́ jẹ́ kí àwọn díẹ̀ sí wa náà kó dà fún wọn rú ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí ìfún wa dà rú. àbí o kọ́lọ̀ ọba mi ìdùà kó ṣàánú wa ń bẹ̀ náà ni oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà. ẹ jẹ́ àgbẹ̀ advert wa síbẹ̀ fún wọn. ká sáré ṣe advert kó tó di pé ṣé látọ̀dọ̀ rẹ lọ́hùn kọ́kọ́ jù sátẹ́gùn. ẹ darapọ̀ mọ́ gbajúgbajà òṣèré onítíátà tí gbogbo ayé mọ̀ ní ẹni mọ́ owó Mistura ọmọ Bọ́láńlé ọmọ Ṣọ̀ṣọ́rẹ́ Asunramu ewu òsínà bí mo mú gbé rí tá a mọ̀ sí fàlẹ́ olómi ọmọ èkó àrómi sálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ omi níwá omi lẹ́yìn òkú lọ́tún mú wọn sá lọ́sì wọn lẹ́rìí tọ́mọdé kò tí ọ̀gá gbọmọ bẹ́ẹ̀ náà yìí ìdíwọ́ lọ́gbọ́n olúwa rẹ̀ ẹ̀dọ̀ wà lákéèjì èkó ní ilé ọgbọ́n èkó ní ilé ìmọ̀ ọ̀wọ́jà rẹ̀ Mistura ọmọ ìlú owó sọ̀fọ́rù lánàá ni mo ń kí lọ́wọ́lọ́wọ́ ẹ darapọ̀ mọ́ Mistura lápálápọ̀ lẹ́ẹ̀kì Mr. akínkúnlé crown lórí 11 TV rédíò nínú Amẹ́ríkà ni mo ń rí ní gbogbo ọjọ́ Jímọ̀ láago kan sáàtú Texas láago méje ti New York láago méje ti Nàìjíríà àti ti UK náà ni ẹgbẹ́ Amuludun náà gbẹ̀yìn rárá Mistura àwọn máa sọ́ra mú pẹ̀lú ọmọ lójú Ẹlẹ́dùmarè ni wọ́n máa ń mú dábí ẹ̀dùn tí wọ́n ń sì máa ń rà bí òwe ní gbogbo ọjọ́ Sunday lórí ètò Amuludun lórí My Sweet FM náà ni láago 6 àárọ̀ ti Texas láago 10 ti New York láago 3 ọ̀sán ti Nàìjíríà ni mo ń rí ètò náà ó dùn ó sì túmọ̀ ọlọ́rin ìrìn kẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ̀ lè bá gbádùn ara yín ọmọ tí ẹ tún wá tán síbẹ̀ rárá ọmọ bẹ́rí ọ̀la ẹnì pé wọ́n fún ní irú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe láti darí ètò yìí lẹ́yìn wa àbálága ìjókòó lẹ́yìn wa abẹ́ẹ̀fẹ́ ìyá fíìmù ni technical equipment mú kọ́ àbí kan tí ẹ bá yín ṣe pákéjì kí gbogbo ìvẹ́ǹtì yín lè dùn kọ́ lè lárinrin ẹ dáwọn wò lẹ́yìn yín ọmọ bẹ́rí ọ̀la yìí lẹ́wọ̀n oníkẹ́ẹ̀lẹ́ rí wọn wò bí ìran Mistura ọmọ Asunramu ọmọ Ṣọ̀ṣọ́rẹ́ ewu òsínà ni mo ń kí lọ́wọ́lọ́wọ́.
oníyanṣe ọlọ́kà ṣeun gbogbo àdáwọ́lé gbogbo wa yóò máa yọrí sí rere a ò ní ṣìrìn a ò ní tẹ́ a ò ní tí. ó tó di pa lọ yàtá gbélé sókè. ọ̀rọ̀ ìṣítí máa tún lè yíyó kájọpọ̀ pẹ̀lú Omoloju Olodumare kájọpọ̀. ọ̀rọ̀ ìṣítí kájọpọ̀ ètò àsìkò tó ń bọ́ ní lọ́gán ní kájọpọ̀ lórí My Sweet FM 97.5 kájọpọ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣítí dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láé ní gbogbo ọjọ́ Monday ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phones yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 tẹ̀ sójú ẹ̀ ilẹ̀ má yí kúrò Omoloju Olodumare máa bá ètò sónílẹ̀ ọ̀rọ̀ ìṣítí. ìpolówó ọ̀rọ̀ ìṣítí lẹ gbọ́ yẹn ní ọjọ́ Monday ní gbogbo ọjọ́ mẹ́ta Nàìjíríà aago 3 UK àti ibikíbi tẹ́tẹ́ bá bá tiẹ̀ sí táìmù yín. so lórí ètò lẹ́nu Mistura kó tó di pé a lọ bí a sáré yànnà náà nǹkan tí o bá fẹ́ báwọn èèyàn wa sọ lórí ọ̀rọ̀ tí a sọ sílẹ̀ ó dé pé a kásẹ̀ rẹ̀ ńlẹ̀ tó di pé ìṣẹ́jú díẹ̀ ló kù tá a lọ. bẹ́ẹ̀ ni èyí tí mo fẹ́ sọ nínú ọ̀rọ̀ tá a sọ sílẹ̀ nípa domestic violence kò ju ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá tí a jẹ́ èèyàn wa ara wa lọ máa gbọ́ ọkùnrin nímọ̀ràn máa gbọ́ obìnrin nímọ̀ràn nítorí pé ọ̀rọ̀ yìí ò kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan lásán ẹ jẹ́ kí a máa fi sùúrù ṣe wà sùúrù ní bàbá ìwà ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa kóra wa níjànú ẹ má jẹ́ kí ẹnu wa máa dàbí ìgbà tó yẹ pé léèsì lọ fi jó ẹ jẹ́ kó máa jẹ́ àǹkárá àti aṣọ àrán tó ń lò láyé àtijọ́ lọ fi ju ẹnu wa pọ̀ báyìí ẹni tó bá sọ̀rọ̀ fatafata èmi ni mo mọ̀ sọ èmi ni mo lè sọ̀rọ̀ jù èmi ni mo lè ṣe báyìí jù òun ló máa ń di wàhálà láàrin ọkùnrin àtobìnrin ẹ̀yin ẹ jẹ́ ká try ẹ̀nà ká wá wò bóyá domestic violence máa reduce nílé ayé yìí ìyẹn ò ju nǹkan tí mo bá wá lọ tó rà ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ètò yìí kó má dàbí ẹni pé à ń repeat ẹ jọ sùúrù ní bàbá ìwà mo sign out Mistura ni. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu Mistura ọmọ Asunramu tó akínyínkínyín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe sùúrù ló lohun gbogbo sùúrù ní ká ṣe bọ́rọ̀ bá débi ọ̀rọ̀ tí ó bá yẹ kí afagídí sọ bá fi sùúrù sọ sùúrù ló lè yanjú ohun gbogbo àti ọkọ àti aya ẹ dákun torí Ọlọ́run kí ọ̀rọ̀ kó má bàa já sí ọ̀rọ̀ ní pé àgùn rẹ̀ ní 76 times kọlọ̀bà mọ̀jà rí òru rẹ̀ kárántí wípé ẹ̀mí ò láàárọ̀ bọ́bá ilé bọ́bá ìpam ó tún dọjọ́ fi dọjọ́ rẹ̀ ọmọ lọ́nu ó lọ́nu tó sùúrù náà ni ká máa ṣe ká máa bára wa kí ìfẹ́ kó wà láàrin wa tí ìfẹ́ bá ti wà láàrin wa kò ní sí wípé gbogbo nǹkan bẹ́yẹn náà ó ń ṣẹlẹ̀ kí n tó lọ Rama Oyenike Ọlátúndé wọ́n ní when you marry cause of money fame beauty or because you are lonely all these are volatile when they are no more present in the marriage definitely crisis will begin. ẹ ṣe Sister Rama Oyenike Ọlátúndé àwọn kan tá a ti sọ ń bẹ̀rẹ̀ náà lélẹ̀ torí owó torí wípé òkìkí àbí torí kìtù torí ẹwà yóò bí lè bá ti lọ kò sí nǹkan kan mọ́ yóò padà wá di ogun náà ni Tóyìn Afusat Yunusa wọ́n darapọ̀ mọ́ wa láti ìlú Lọ́kọjà àjọyọ̀nà náà nǹkan kan lọ́jọ́ Wednesday èmi pẹ̀lú Tóyìn Afusat Yunusa ní kí n sáré já ẹ sí ọjọ́ Wednesday ó pàdé mi lọ́jọ́ Wednesday ní agogo 7 èyí tí ṣe ti UK time èmi àti Tóyìn Afusat àjọyọ̀nà náà àwọn nǹkan kan ní abala èyí ìtàlẹ̀sẹ̀ fẹ́ gbé jáde náà ni
àádọ́gbọ̀n rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ náà Dámilọ́lá orí adé ẹ̀ ṣe gbogbo yín la kí pátápátá lólódì ẹnìkọ̀ọ̀kan báyìí sọ lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ wò wá tẹ́ ṣíà ẹ̀yin tẹ́ wò wá tẹ́ ṣíà ìyá Obama a kíyín torí pé mọ́ ń wà pẹ̀lú wa ní gbogbo ìgbà bẹ́ẹ̀ wà lórí ètò àlèmámọ̀ ń gbà mí ẹ̀yin náà mọ́ ń fara pamọ́ díẹ̀díẹ̀ àmọ́ kò sí wàhálà ṣùgbọ́n mo ti rí pé ẹ ti ṣíà ẹ̀ bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ mi lórí ètò mo kíyín ìyá Obama alátìlẹyìn tiwa náà ni wọ́n ní gbogbo ìgbà olólùfẹ́ wa náà ni wọ́n lè ṣe kí wọ́n béèrè wa ààrẹ almaruf balógun bọ́ba gúnwà mo kíyín ọ̀túnba olóyinka nurudeen waheed láti ìlú California lọ́hùn wọn máa ń wà pẹ̀lú wa ní gbogbo ìgbà akínyìn àti àwọn èèyàn wa màmá wa akínyẹmí abiola ní Philadelphia lọ́wọ́ máa ń wà pẹ̀lú wa náà akínyìn pátápátá lólódì ẹnìkan ọkùnrin lólùfẹ́ wa lórúkọ iléeṣẹ́ Sweet 97.5 FM àti orúkọ Mistura Asunramu tí ń wò mí ní èmi ọmọ yín Omoloju Olodumare tí mò ń kí yín wípé ó tún dìgbà kan náà ó di ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ìdùmarè Ọlọ́run ọba ẹ jẹ́ ń fèyí náà tí wọ́n fi ṣe ìlọ. kó tó ṣe ìlọ jẹ́ kí n kí àwọn tèmi kó tó ṣe ìlọ mo fẹ́ kí àwọn tèmi mo fẹ́ fi wákàtí yìí sọ fún yín wípé a ti parí premier Dallas fún ẹyinjú Elédùmarè ó wá kù ti Houston ní May 5 ní ọjọ́ Friday tó ń bọ̀ yìí ẹ bá wa wá èyí tẹ́ wà ní Houston ẹtúyàyà kẹ wá wo ọmọ yín kẹ wá wo movie kẹ wá support ẹ tówó tọmọtọmọ taratara kẹ bá wa support sí Àrí Ìkẹ́ Balógun Ọlọ́run a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa kò ní jẹ́ ká ṣìrìn mo wá fi eléyìí mo fi ṣe lọ wípé èmi ọmọ owó sì fòrùn ọ̀la Mistura ọmọ Bọ́láńlé Falẹ̀ Olómi mo ní wípé ó dàpọ̀. tó o wá rí owó tó o dárúkọ yẹn yóò jẹ́ tiwa yóò jẹ́ ti gbà wọ́n tí wọ́n ń wò wá náà nílé pátápátá òun ló jẹ́ kí n wá rántí orin yìí náà tó sọ̀rọ̀ nípa owó tí màá jù sí tá a fi kó lórí ètò lónìí àmọ́ kí oore ọ̀fẹ́ Olúwa Ọlọ́run gbogbo Olódùmarè kó mọ̀ bá Olúwa lọ pátápátá ọ̀rọ̀ bí owó náà ni bí owó yìí náà ni ká fi sign out. owó nìkan ló lè ṣe I wanna be on top of things. I wanna be doing things. I wanna be controlling things. I wanna be enterprising. Yeah, kì í ṣàtìlò. Olè ló kọ́ ọmọ jẹ́ kì í ṣàtìlò. Wáyà kì í ṣàtìlò. Mọ́nì ọ̀dà kì í ṣàtìlò. Olè jẹ́ kán máa ń márì kì í ṣàtìlò. Àwọn tèmi ṣáṣẹ́, wọ́n ṣáṣẹ́ lórun mọ́jú. Àwọn tèmi ṣáṣẹ́ wọ́n ṣáṣẹ́ láì fojú kò. Ọ̀lẹ́sùn ọ̀lẹ́lágùn, ọ̀lẹ́sùn kò mọ gúgù, ọ̀lẹ́sùn ọ̀lẹ́ ọ̀run, ọ̀lẹ́sùn ọ̀lẹ́ òkàkú. Money no dey fall from heaven, shey you know. God no go come down from heaven. Better know. I wanna be on top.